sàlàyé ètò tó lórí ìmọ̀sàlàyé rẹ̀ náà. lẹ́gbẹ̀ẹ́ lórí náà kí ló dá pé àníyàn ní sáré náà ó ti dà níyàn kó tó wọnú ìgbà tí ẹ fẹ́ kó lé nísìn pẹ̀lú kí lẹ́gbẹ̀ẹ́ kó lé pẹ̀lú àníyàn pẹ̀lú lọ́wọ́ ńlọ́ọ̀kọ̀ ṣé bàbá níyàn yẹn ti ṣáájú lẹ́fi wẹ̀ lẹ́fi wẹ̀wù lẹ́fi gbéra lẹ́fi bọ̀ ṣé àbí kì í sara alukọ̀lá níyàn gbà wọn ẹ ti ṣékẹ́ tó bọ̀ wá sí èyí ò ní fi ń jẹ́ kínní tá a bá ti láníyàn báwọn ká tó wọ̀ ọ́ ní fi ń jẹ́ kínní torí sẹ́ẹ̀tù tí wáyé kí ṣé ó tó fi kínní àbára tó ní lókìnnù ni wọ́n gbà fún àtàwọn afẹ́ dé ìrìn lóòótọ́ má níyàn wá pẹ̀lú ọkàn mọ̀bílá àwọn afẹ́ àkàkà fún lókìnnù àwọn àkàkà fún náà bóòlù àti dà ní àwọn àyílà kíláwì ẹ̀yin tó bá wà lọ kàn náà ní jẹ́ kò sí gbólóhùn tá a ti kíni tá a wí sí náà nígbà wọn parí eléyìí wọn wá bọ́ síbi takbiratul ihram kí ni mo pè dájọ́ takbir orí takbiratul ihram. náà ta ló sọ̀rọ̀ yẹn kọ́ sọ dáadáa. jazakumullah tashahhud na salam tí wọn gánà kọrẹ́tì. ìtumọ̀ takbiratul ihram gbólóhùn Allahu akbar tá a ṣe tá a fi wọ̀run tá a fi nàta ti wọ̀run ihram wá ní pé gbogbo ń tà ń bá bọ̀ tẹ́lẹ̀ tá a bá ti lè wọ̀run nǹkan ó ti di. ìgbà tí a bá wá fẹ́ kó náà tàṣáhùdù tá a ṣe àti gbólóhùn assalamu alaikum tá a ṣe lẹ́yìn tàṣáhùdù òun ni ọ̀sán gbogbo tó dé wọ̀n di ẹ̀tọ́ padà gbólóhùn Allahu akbar àkọ́kọ́ sí òun gbogbo táwọn bá bọ̀ yóò gbé lẹ̀ tá a bá ti ṣe tán torí sábà bá ti wọ ìrun láti pè ní takbiratu al-ihram kí ni ìdájọ́ tiẹ̀ nínú ọ̀run rúkìnù ni àbí wájibù àbí sunna àbí shartu náà ọdẹ ẹni tó bá wọ̀run tí ò ṣe ń kọ́ ẹ̀rọ ẹ̀ bàjẹ́ lódìdí. ẹni tó bá gbẹ̀rún dúró gbólóhùn Allahu akbar yóò pariwo sí ni àbí ò ní pariwo sí. na ọ̀yẹ́jú oúnjẹ jọ ìmáàmù nìkan ni ó gbóhùn òkè sí àwọn tá a tò lẹ́yìn rẹ̀ kò ní ìdí ká gbóhùn ká pariwo sí ṣé ẹ̀yẹ́jú ìgbà wo kí a máa rọrùn tá a pè ní tẹ̀blíìgì àwọn míì àpè ní ìbùláàgì àwọn míì àpè ní tẹ̀blíìgì ìbùláàgì ní ká jáwọn èèyàn gbọ́ tá a sọ tẹ̀blíìgì ní ká mú lọ́wọ́ bá wọn kó dé sí wọn ìtumọ̀ kan náà ni ìtumọ̀ kan náà méjèèjì ń túmọ̀ àǹfààní kan náà lè mú jáde tẹ̀blíìgì yìí ìgbà wo ló yẹ ká ṣe ọ̀rọ̀ ìmáàmù lápèjúwe náà àbí ohun ìmáàmù lẹ tí bá ń wuya àdégbọ́ sí ìwì lẹ́yìn náà gan àwọn tó tò lẹ́yìn pọ̀ ohun ìmáàmù ṣégini níjọ́ tí ọba ti sí àwọn ta kàálẹ̀ yìí àbí àwọn tó jọ ìta afẹ́ ni pé a ní ìdí kí mọ̀bálígò ṣiṣẹ́ a ní ìdí kí wọ́n rán ìyàn àmọ́ tá a bá ní bùkátà sí àmọ́ ṣégini àmọ́ rán. báwo la ti gbọ́wọ́ sókè táwọn ìtẹ̀kùbá pẹ̀lẹ́ ra báwo la ti gbọ́wọ́ sókè ọ̀nà mélòó ni ọ̀nà mẹ́ta ọ̀nà méjì ni àbí mẹ́ta imú kan ọ̀nà méjì kílọ̀nà àkọ́kọ́ á gbọ́wọ́ níbi èjìká kílọ̀nà ẹlẹ́ẹ̀kejì ibi etí àwọn tó gbé mẹ́ta kíni kẹta náà mistake nù
náà ọwọ́ wa tí a fẹ́ gbé sókè yẹn ọwọ́ tí a fẹ́ gbé sókè nì ọwọ́ yẹn tá a fẹ́ gbé sókè ọmọ àká wa bò ní ó ṣe yọ̀nà èjìká kọ́ yọ̀nà báyìí ọmọ àká wọn náà kò ní pàkà ẹ pàkọ́ yọ̀ wá náà yọ̀nà báyìí kò ní rọ́ báyìí kò ní sọ yọ̀nà. tí a bá gbọ́ wọn lókè báyìí báyà gbé débi etí báyìí báyà dá lómi èjìká báyìí tí a bá ń dánwò yẹn padà bọ̀ ibo ní ń lọ igbá àyà ní ń lọ tí bá ń lọ gbáyà ọ̀nà mélòó la gbé ìgbélé igbá àyà ọ̀nà àkọ́kọ́ kọ̀dàrú pé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì àbí a ti mà pé ọwọ́ ọ̀tún ń bọ̀ lórí ọ̀nà mélòó la gbà fi ọwọ́ ọ̀tún di ọwọ́ òsì mú ọ̀nà àkọ́kọ́ wọ́n lórí ara wọn kọ́ lórí ara wọn náà wúyọ́ wà gbogbo ẹ̀ náà lórí ara wọn náà ni ọ wà kò sí kan tí ó wà lókè wáyé tí kò tó wá sálẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà orí ara wọn náà ni kò sí kan tí ó wà wà pẹ́ kọ́kọ́ wáyé orí ara wọn òun náà wá pín sọ́nà mélòó ọ̀nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ ẹsẹ̀ fún wa fáwọn bísíǹlá. ẹ wá dé fún wọn bí. ọ̀nà àkọ́kọ́ wá dúró báyìí. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì dà. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta dà. sọ́tí yé ọkùnrin àtobìnrin sóbìnrin ọ̀dà wọlé dàbọ̀ náà kàwọn wáyà àtọkùnrin àtobìnrin níbi tá a wí òun bákan náà ní àwọn méjèèjì lẹ́yìn ìgbà tá a kéyọ̀ ń ta la bọ́ síbi mawdu al-khushu' wan-nadhar ila mawdi' as-sujud kí là ń pè ní khushu' lérí irun náà kí la gbà lérò tá a bá ní al-khushu' fi s-salah ká bẹ̀rù ọlọ́lẹ́yìn kí la gbà lórí ẹ̀ lérò pẹ̀lú ẹ̀ ìfarabalẹ̀ pátápátá kí ni mo pè é lérí ìrun ní jẹ́ khushu' níta wá fi mọ̀ nínú tá a fi mọ̀ ẹ́ pẹ́ni yí farabalẹ̀ lórí ìrun òun ni kọ́ máa wo àyè tí ọfẹ́ forí kàn ibẹ̀ ni ó tẹjúmọ́ tí ó máa wò kò ní máa wájú báyìí kò sì ní máa wọ̀tún kò ní máa wò sí ẹni tí ń wo wájú tí ń wọ̀tún tí ń wò sí Ànábì ní Ṣaitan ó ń jí nǹkan nínú ìrun rẹ̀ tọ́wọ́ wá dúró bẹ́ẹ̀ tán bẹ́ẹ̀ sì ni kò ní máa wo sánmà tọ́wọ́ wá dúró bẹ́ẹ̀ tán tẹ́ni tí ń kírun bá dúró bẹ́ẹ̀ tán kí ni ìgbésẹ̀ tó kù tí ó ṣe ó kù tá à ń pè ní du'a'u istiftahi s-salah àdúrà tí a fi sí ìrun ta ló rántí èyí tá a kàn jẹ ìjọ tá a máa bá wa. wa ta'ala jadduka wa la ilaha ghayruk subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha àdúrà pọ̀ rẹpẹtẹ tọ́wà lórí inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal arda hanifa wa ma ana minal mushrikin inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana minal muslimin arenani omi tún wà ọkùnrin allahumma ba'id bayni ọ̀pọ̀ rẹ̀ pẹ̀tẹ̀bẹ̀. náà lẹ́yìn eléyìí ń kí ló wá kàn ẹni yẹn ṣe du'a'u istiftahi as-salah ọ̀parí ẹ̀tàn kí ló kù tí ó wí. a'udhu billahi minash shaitanir rajim. àwọn a'udhu yẹn náà pé nísìlísì a'udhu billahi as-sami'il alim minash shaitanir rajim. tọ́wá wí tán kí ni wàá wí sí bismillahi ar-rahmani ar-rahim. kó gbé àwọn nǹkan wọ̀nyí kí la pè dájọ́ rẹ̀ wájib kí ni mo pè é àwọn míì sì pè ní sunnah. tá a gbà nínú pẹ̀lú pé mustahab
torí tá a bá ní wájibù ní ẹni tí ó bá sí yóò padà san sajidatu sahwu lọ́dọ̀ àwọn tó pè ní wájibù. tá a bá wá ní súnà ni tá a ń pè ní mustahabbat ẹni tí ó bá sí kò ní nǹkan tó fẹ́ san ìrun rẹ̀ pé ládàá tí ò wí ní ó dínkù fún un. náà ìrun tí a ti ń kéwú sókè bí ìrun àyílà bí ìrun ìṣá bí magrib bí àsùbá ìrun tá a ti ń kéwú jẹ́jẹ́ bí àyílà bí àlàsàn duwawu istiftah as-salat àti a'udhu billahi as-sami'il alim min ash-shaytan ar-rajim àti gbólóhùn bismillahir rahmanir rahim bóò láti ṣe níbi ìrun tá a ti ń kéwú sókè bóò láti ṣe níbi ìrun tá a ti ń kéwú jẹ́jẹ́ náà gbogbo ẹ̀jẹ̀ jẹ́ ọ̀yànjú bá àti wá gbogbo ẹ̀jẹ̀ jẹ́ tán àwọn abẹ́rẹ́ Fatiha níbi ìrun tá a ti kéwú sókè á ka Fatiha jákè níbi ìrun tá a ti kéwú jẹ́jẹ́ á ka Fatiha jẹ́jẹ́ bismillahir rahmanir rahim pẹ̀lú alhamdulillahi rabbil alamin débi gayril maghdubi alayhim waladdallin ṣé bisimilahi yẹn ara Fatiha ni àbí kìí sara Fatiha náà mo láwọn afa dìbéètì ẹ mo sọ bẹ́ẹ̀ fún yín mo láwọn akásọpára àwọn àkáníkì sara mo wá ní gbẹ tó bá fẹ́ ma ọ̀rọ̀ tó kúnná lórí ẹ̀kọ́ lọ lè ra àwọn késẹ́tì wa tá a fi bẹ̀rẹ̀ alukọ lọ́dún 8 sẹ́yìn gbogbo ẹ̀ sì wà ẹ́ rí mo yẹjú dájọ́ àwọn àbá tó kúnná ní orí ẹ̀ náà Fatiha orí irun bò láti kà náà ayatan tani ọkà bẹ́ẹ̀ fún mi tí ọba nǹkan bí àyà mẹ́ta bí báyìí láti kà lérí irun o àfa mi. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Barakallahu fiikum nínú tó a yẹn júnù ní jẹjọ abẹ́ẹ̀kọ́ ẹni tó bá ka bisimilahi rahman rahim ma Fatiha tí o bá ka Fatiha yóò kájá kẹjọ ní kájá kí ẹ dá mi lóhùn tó ní bisimilahi rahman rahim ni aya tó mi sọ̀rọ̀ pẹ̀lú Fatiha sọ fún sọ̀rọ̀ aya Fatiha aya mi jìnnà ni ẹni bá fi bisimilahi rahman rahim sáyà àkọ́kọ́ tọ́wọ́ ka alhamdulilayi rabbil alamin ní àyà tí a bá ní kọ́ ka Fatiha níbo ni ó ti gbé. wa in kana fi dhalika inda al-ulama'i khilaf lọ́dọ̀ àwọn àbá ìyàpẹ̀ nù ọ̀wà ń bẹ̀. èyí tó dájú ni pé àti a'udhu àti bisimilayi kásì káwa ka Fatiha jáde ẹni tí ó mọ Fatiha mùsùlùmí tuntun àbí mùsùlùmí aláìmọ̀kan tó ti pẹ́ńpẹ́ ọ̀wá ma Fatiha ó sì gbọdọ̀ kírun fún kí ni ọmọ wí nígbà tó wá fẹ́ ka Fatiha tiẹ̀ náà ẹ̀wì sí ìdúrà láìláta ní ẹ̀wì ẹ̀wì kalẹ̀ barakallahu fikum subhanallah. والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. ẹni bá ma tiẹ̀ nù Fatiha díẹ̀ tó mọ̀ ní ọkà kọ́dà kọ́ ma kàjá díẹ̀ tó mọ̀ ní oṣù kínní kọ́dà kọ́ ma ṣe kínní kọ́ ma kàjá wọ́n ń kọ́ra ayata kọ́dà kọ́ ká ayẹ ọ̀kan. Ọ̀kan kíka Fatiha lérí irun kí ni ìdájọ́ rẹ̀ rúkìnù ni àbí shartu àbí wájibu àbí sunna rúkìnù ni
tá a bá pè ní rúkínù yín tí mo fẹ́ tí ọ̀gá bá tí ò dé kíni èyí ò ní jí oyè yín pé gbogbo rákà tí ọba sí fátíà ń bẹ ọwọ́ káńsìlì torí pé rúkínù ní fátíà lórí nígbà tá a yanjú ọ̀rọ̀ fátíà a yanjú ọ̀rọ̀ gbólóhùn máàlìkì yawmiddin àti kíni kejì kílẹ̀ àkọ́kọ́ kílẹ̀ lẹ́ẹ̀kejì ewu la ní ká máa kánú méjèèjì náà torí pé méjèèjì là nẹ́bí ń sekí ní nǹka níjọ́ mi yẹn lè ka máàlìkì ìgbà mi yóò sì ka màlìkì yawmiddin ibẹ̀ yẹn la bá tó dé ní ìjẹ́ ìjọ àwọn abẹ́rẹ́ kí ewu tó ní pẹ̀lú ògùn ọlọ́run afa kásárà èyí tá a ṣe ni wọ́n pè ní revision agbóta sọ́njẹ̀jọ sọ́mọ́lì asínísókí àwọn tuntun àwọn abẹ́rẹ́ kí ewu tó ní pẹ̀lú ògùn ọlọ́run afa kásárà. bisimilahi rahman rahim. قراءة المقتدي لها ويجب على المقتدي أن يقرأها وراء الإمام في السرية وفي الجهرية أيضا إن لم يسمع قراءة الإمام أو سكت هذا بعد فراغه منها سكتة ليتمكن فيها أو سكت هذا بعد فراغه منها سكتة وبني فراغ ààyè tó yọ ọ́ lẹ́nu tó bá ní farag ọ̀parí ẹnu. أو سكت هذا بعد فراغه منها سكتة ليتمكن فيها المقتدي من قراءتها. بارك الله فيك. وإن كنا نرى أن هذا السكوت لم يثبت في سنة. المقتدي لها ẹni tá a pè ní mọ́kítẹ̀dí lérí wọn òun lẹni tó tò lẹ́yìn imam tá a máa ń pè ní ma'mum tí imam bá ṣáájú gbogbo àwa tá a tò lẹ́yìn rẹ̀ ó kọ́ tá a jẹ́ ní ma'mum kí ni mo pè wá ma'mum kí ni mo pè wá wọ́n tún máa ń pè wá ní al-muqtadi ẹni tí ń kọ́pì imam nígbà tá a sọ pé suratul Fatiha rukunun min arkani salat erigun ní nínú erigun ọ̀run nígbà tí ń pè lérigun tọ́ba ti lè jábọ́ ìrun ṣe kí ni ìrun bàjẹ́ sẹ́ni tó tò lẹ́yìn imam yóò ka Fatiha ní àbí kò ní ka Fatiha èyí tó dáa jù tó lálàáfíà jù yajibu ala al-muqtadi ọ̀ràn yẹn ní fóun náà tó tò lẹ́yìn ìmáàmù ní ọkà Fatiha yọkà Fatiha ni ọkà Fatiha ni ìmáàmù kéwú jẹ́jẹ́ ni ìmáàmù kéwú jáde ni àyílà lẹ́ ń kí lápèjúwe ni magaribi àbí sáré lẹ́ ń kí lápèjúwe ni ọkà Fatiha lẹ́yìn ìmáàmù ètò dáa jù nù kódà kọ́ ọmọ gbọ́ bí ìmáàmù ti ń ka tiẹ̀ ọkà tiẹ̀ kódà kọ́ ọmọ gbọ́ tí ìmáàmù ó segin ni ọkà tiẹ̀ torí rúkínú min arkani ìmáàmù ṣe takbiratul ihram rúkínú ni ìwọ náà ṣe tiẹ̀ ìmáàmù rúkú rúkínú rúkú ìwọ náà rúkú tiẹ̀ ìmáàmù bẹ́rí kalẹ̀ rúkínú ni bẹ́rí kalẹ̀ ọ̀ ní ìmáàmù ti bẹ́rí kalẹ̀ tiẹ̀ papọ̀ wọ́n bá kafa dáná wọ́n lọ segin ni wọ́n kafa tiẹ̀ àti dọ́rọ́ rúkínú ni kódà kó se fọ́nrọ̀ yẹn khilafa àwọn afọ àwọn àmì táwọn kan nípa qira'atul imami qira'atul muqtadi wa asah òun ni kò kàtìẹ ìtọ́lá làbíyá jù àwọn afọ àkàsọ pé tí imam bá ti kà kò ní ìdí káwa tá a wà lẹ́yìn ọ́ kàmá àmọ́rọ̀ tó lálàáfíà jù ní pé rúkìnù ni gbogbo rúkìnù tí imam ń ṣe làwọn náà ń ṣe kí ni wọ́n tó bá rí bẹ́ẹ̀ ìwọ́n ló ṣe rúkìnù qira'atul Fatiha òun sì ní asọ́fún àkọwà òun lọ̀rọ̀ tó ní àlàáfíà jù òun ló sì dáa jù ṣùgbọ́n àṣà bọ́bá wa ka Fatiha ọ̀ farabalẹ̀ kí ló fi farabalẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbéṣẹ̀ ṣáájú ìmáàmù ọ̀ gbọ́dọ̀ sì gbéṣẹ̀ ṣáájú ìmáàmù àwọn àbá wa kọ́ wa lẹ́kọ̀ọ́ nú ẹ̀sìn tọ́ba yẹ kó sọ̀láàtù àlìjàríyà ni
ìrun tí a kéwú sókè níbẹ̀ bóòlù àti kápá tí a bẹ̀ ọ̀nà táwọn afáà gbà kọ́ wa láti kápá tí a bẹ̀ ń lọ bí ọ̀nà méjì. ọ̀nà alákọ̀ọ́kọ́ bàbá wa ìmáàmù bẹ̀rẹ̀ Fátíà tọ́wọ́ abájẹ́bí ghayril maghdubi alayhim waladdallin àtàwọn àtòun láàjọ sí àmín àti ìmáàmù àtàwọn ọmọ ọjọ́ sí kíní ìmáàmù sì màmú sí tọ́wọ́ wá sí bẹ́ẹ̀ tán ìmáàmù wa dákẹ́ ní dákẹ́ tó lé ẹni tó tò lẹ́yìn láti ka Fátíà ìmáàmù sí kíní yóò dákẹ́ nígbà Fátíà ló ka Fátíà tán ìdákẹ́ tí ó rí pé dídákẹ́ tí wọ́n dákẹ́ yìí ó tó káwọn tó wà lẹ́yìn mi ti ka Fátíà tí wọn lẹ́yìn ìgbà náà ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí ka súrà àbí ááyà tí ó bá kà lẹ́yìn Fátíà torí tá a bá ní súrà èèyàn ká ááyà ń gbá mi tí ò ní ka súrà o ọ̀nà kan nìyẹn ọ̀nà yìí àfáwọn Al-Imam Al-Albani rahimahullahu rahmatan wasi'a ọlọ́pọ̀lọpọ̀ àdìsí tó wáyé kọ́nà yóò lálàáfíà àmọ́ léyìí tá a rí tó pọ̀ فهو العمل عند كثير من العلماء ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń lò ọwọ́ lè jẹ́ sọ àwọn àgbà ní pẹ̀lú gbìyànjú wọn lè ráìtì pẹ̀lú gbìyànjú wọn lè ṣe àṣìṣe fún yìí sẹni tí ń gba wá yìí láti sámà àmọ́nà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń lò torí mo kírun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àfáà nílùú Saudi Arabia wọn a sì máa dákẹ́ lẹ́yìn qira'atul Fatiha ìdákẹ́ tí ó wà wá tá a tò lẹ́yìn wọn lọ́rùn láti fi ka Fátíà àti wà padà ọ̀nà àkọ́kọ́ nù ọ̀rọ̀ àfáà wa àdìbáni lórí ẹ̀ ní mọ̀sọ̀yìn kọ́lọ́mbà àṣàlẹ́kùn kẹ́ gbogbo àwọn àfáà wa. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni pé bí níbi sọ̀láàtù jàríyà àtàkì ó sókè ní wíwo tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ká má jà pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin bí bá ti ń káyà ká ti ń dákẹ́ ìwọ́n ló máa káyà sẹ́gun náà sẹ́gun ní ká máa káyà ká máa ti kí ni ká máa dún bí ayà kọ̀ọ̀kan ká máa rọ̀ ayà méjì bí bá ti ń parí ayà kan ìwọ́n náà kà bí bá ti ń parí ayà kan ìwọ́n náà kà tí ní agbébí ìmọ̀mù ti ń ka tiẹ̀ ìwọ́n náà ń ka tẹ̀lé ìmọ̀mù máa ka tẹ̀ jákè ìwọ́n máa ka tiẹ̀ jẹ́jẹ́ ọ̀nà kejì nìyẹn ọ̀nà méjèèjì yẹn lọ́tọ̀ káfí ka Fátíà lérí wọn pẹ́ẹ́tọ́ jáde pé àwọn àfáà mi sọ pé ẹjí ìmọ̀mù ọ̀ka tiẹ̀ lẹ́tí bá ń ka sórí ẹ̀ máa wá ka Fátíà ọ̀rọ̀ ń lẹ̀ torí sábà pé tí ẹni tó tò lẹ́yìn ìmáàmù náà afẹ́kọ́ máa bá ìmáàmù lọ níbi tí ń bá ń kànú sóra torí sábà pé ìmáàmù lè ṣàṣìṣe òun ni ó ṣe fátìwù fún òun ni ó ti ìmáàmù bá gbàgbé òun ni ó rán ìmáàmù ní èjì kálọ́bá wá wà wọ́n ṣẹ́gìrì ó bí sí pẹ̀lú pé ń ka Fátíà àtọ́jẹ́rú kínú bí ìmáàmù bá sọnù kọ̀sẹ́ni tí ó ṣe kí ni tí ó pè bọ́ ìjà gbọ́dọ̀ méjì tí mo sọ lákọ̀ọ́kọ́ làgbà ka Fátíà àgbà ka Fátíà lẹ́nu fáwọn àtà bá tó lẹ́yìn ìmáàmù sọ̀rọ̀ yẹn kílíà níjẹ́ bẹ́ẹ̀ ni wà lórí ẹ̀ tọ́ ẹ̀ka nọ́kọ̀ọ̀kan. القراءة بعد الفاتحة ويسن أن يقرأ بعد الفاتحة ويسن على المجهول ويسن أن يقرأ بعد الفاتحة سورة أخرى حتى في صلاة الجنازة أو بعض الآيات في ركعتين الأوليين أو بعض الآيات يقرأ بعض مفعول أو عطف نعم أو بعض الآيات في ركعتين الأوليين لغة عربية أولية في المشاريع àfáàtì ọba dá sí ṣẹ̀ríà arábìkì gbọ́dọ̀ sí kínní gbọ́dọ̀ yé dáadáa torí níta ń bá ń kà láfẹ́ tú
àmì yìí gbọ́ Lárúbáwá tú ṣẹ̀ríà ẹni tí ó tú ṣẹ̀ríà gbọ́ Lárúbáwá yóò akọ́ ṣẹ̀ríà àmì yìí gbọ́ Lárúbáwá kó tú ṣẹ̀ríà tó Lárúbáwá náà mọ̀ tú ṣẹ̀ríà ò ní yé ẹni tí ó bá sọ̀rọ̀ ṣẹ̀ríà yóò kọ́kọ́ yanjú Arabic kìlí àná yóò yanjú sí yóò ẹsẹ̀ wá kọ́ ṣẹ̀ríà yóò máa fi ròrí ṣẹ̀ríà tú Lárúbáwá ẹ̀kọ́ ṣẹ̀ríà náà máa fi tú Lárúbáwá àmẹ́ni tó Lárúbáwá kọ́ tí ọ̀kọ́ ṣẹ̀ríà kò gbọdọ̀ dá sí ṣẹ̀ríà torí Lárúbáwá nìkan ò ní yanjú ṣẹ̀ríà. Al-khushu' ìbẹ̀rù Ọlọ́run lẹ́yìn ìrìn àti túbẹ̀ ní fíkíw. Al-khushu' nínú lugha ń gbà ní jẹ́bẹ̀ sí ká máa gbà lẹ́yìn ìrìn ìtumọ̀ ojú sẹ́yìn kó sí kí ni sí yàtọ̀. Afẹ́ súnnà ni wàyùsánù súnnà ló jẹ́ káka nǹkan lẹ́yìn Fatiha kí ni a pè dájọ́ Fatiha lẹ́ẹ̀kan nǹkan àkàlẹ́ rẹ̀ kí ni dájọ́ tiẹ̀ nísìnyí súnnà ni afẹ́ káka suratan ukhra káka súra mi Suratul Naba súra ni Suratul Fil súra ni à ń padà bọ̀ pé dèdè òdiwọ̀n kí là ń kà torí Suratul Baqara náà súra ni Ali Imran náà súra ni Suratul Nisa súra kan náà lónà. bá a ti fẹ́ káka kan níbi àwọn ọ̀ràn yàmọ́ra náà kọ́dà níbi Salatul Janaza àáka súra bẹ́ẹ̀ àmì yìí tí àwọn àbá tó ní máa ju bí Salatul Janaza kò sí súra bẹ́ẹ̀ o. takbiratu alákọ̀ọ́kọ́ bí Salatul Janaza aka Fatiha kama yìí takbira bí Salatul Janaza aka salatu Ibrahimiyya takbira ẹlẹ́kẹta a sàdúrà fún kúta fẹ́ gbé lọ́sìn lẹ́yìn ẹlẹ́kẹta yẹn asàdúrà pàwọ́ká wà láyé tá a ti kú lẹ́yìn ìgbà yẹn tẹ̀kíwìrì ẹlẹ́kẹ̀ẹ́ asàlámù ajáde kò nílì rọ. àwọn afáwọn àlùbáníjó yé wa pé níbi Salatul Janaza nígbà míì tá a bá ka Fatiha bá a ka wal Imam al-Albani la yatakallamu illa an dalil kò ní sọ̀rọ̀ ẹ̀kọ́rẹ́ rí kọ́ra kẹ́rì wọn lé kí wọ́n má lò. àwọn ba'da ayatin tá a bá ka sura ń gbà mí a kà wáyà fi rak'ataini al-ulayayni níbi raka méjì alákọ̀ọ́kọ́ níbi ìrun tá a ti ka sura àbáyà raka méjì alákọ̀ọ́kọ́ bíi àyílà raka méjì alákọ̀ọ́kọ́ bíi alásàrì raka méjì alákọ̀ọ́kọ́ bíi magribi raka méjì alákọ̀ọ́kọ́ bíi ìṣáì raka méjèèjì ìrun àsùbá a ka sura bẹ́ẹ̀ ni náà. ويطيل القراءة بعدها أحيانا ويقصرها أحيانا أحيانا نعم. لعارض سفر أو سعال أو مرض أو بكاء الصبي. نعم. nígbà míì àáfàkéwógún àáfàsúrà àbáyà bọ̀ nígbà míì àájẹ́kí súrà àbáyà kó kúrú lórí irun tí a bá nídìí pàtàkì irú àwọn ìdí tí mú wa kakéwú kúrú lórí irun bí ìgbà tá a wà rìn àjò ṣé ẹ mọ̀ pé rìn àjò èyí tó jẹ́ mẹ́rin gan wọ́n ti sọ di torí sábà kí ìnira rìn àjò lè dínkù fẹ́ tó fẹ́ sin náà kí wọ́n wá jẹ́ ìmáàmù wọn nínú àjò kọ́ ọ̀rọ̀ mọ́ bákàrà wọ́n á ka péjì mẹ́ta ń sọ alákọ̀ọ́kọ́ péjì mẹ́rin lákẹ́lẹ́ kejì wọ́n fara ní àwọn musafirun àwọn nínú àjò ọlọ́run sì rọrùn fún wọn ìwọ́sí kí ni ọ̀fara ni wọ́n inú ìrìnàjò àìkí gùn bẹ́ẹ̀ náà lẹni tí ààrẹ ń dààmú ìmáàmù ààrẹ ń dààmú rẹ̀ gbogbo àwọn jama òkèlè ń tẹ́ ń bẹ́ ń kúrò òkèlè ń tẹ́ tí gbogbo àwọn yẹn ń yọkùnrin mú bẹ́ ń kúrò táàrẹ wà lù tó tútù wà lù lásìkò tútù lásìkò tí ń gbóná àwọn tó lé ń bẹ́ ń lù tútù tó lágbára ń bẹ́ ń lù àyífàkéwógún gbà náà àyífàkéwógún òun kírun lọ́wọ́ àwọn màmúmú tó lẹ́yìn rẹ̀ àwọn mọ́kẹ́tẹ̀ẹ́dì tó lẹ́yìn rẹ̀ ó ti pa wọn parí fátíà lọ́ba gbọ́dọ̀ bàtà ń sọkún ìyá rẹ̀ gbé ọmọ bíláàdì wọn sọkún bẹ́ẹ̀ fẹ́ mú yàn bẹ́ẹ̀ mẹ́ta ṣe ọba ti di bẹ́ẹ̀ ó jẹ́ sóra tọ́ka ó jẹ́ oṣù kínní
nítorí àti ṣàánú ọmọdé sọkún ni ẹ ṣàánú ọmọdé sọkún àwọn ìdí nìyẹn tí máa ń mú súrà àbáyà kúrú nígbà míì tí ọba wá sí àwọn nǹkan wọ̀nyẹn súrà àbáyà lè ṣe kí ni ó lè kù ní kókò tí ò gbọ́dọ̀ níyẹn lá. ọba fẹ́ ní àwọn tó wà lẹ́yìn ìmúlá ṣẹ̀rí àpamí ti kàn tó ká lẹ́yìn ìmọ̀mù. àmọ́ kí là ń pè ní nínú àyẹn a gbọ́dọ̀ máa ń tà ń pè ní nira nígbà tẹ́ni kan wà mẹ́nu lé ẹ̀kọ́ ti sẹ́ni Allahu qawla tẹ́wàá ló ti gbòjò ayà mi ló ní abẹ́bẹ̀ tó gùn kìí ṣe pé ọ̀lẹ́ tiẹ̀ láti dájọ́ gúngùn àlebi bí wọ́n ti lè dájọ́ gúngùn náà. وتختلف القراءة باختلاف الصلوات. نعم. فالقراءة في صلاة الفجر أقوى منها في سائر الصلوات الخمس ثم الظهر ثم العصر والعشاء ثم المغرب غالبا. ìrun tá a fẹ́ kí súrà yọ máa gùn jù àbáyà ká kà ń bẹ̀ kó gùn jù òun ni ìrun àsùbá. ìrun àsùbá la fẹ́ kí súrà àbáyà ká kà ń bẹ̀ kó gùn dáadáa. lẹ́yìn ìgbà yẹn afẹ́kítà yìí la ogun afẹ́kítà asiri ogun afẹ́kítà ìṣáyé ogun afẹ́kítà magrebi ogun bó ti yẹ kó máa rí nù. pàtàkì jùlọ yìí tí sábà gùn dáadáa sọláàtì fajr wọ sọláàtì ìṣá méjèèjì lẹnu kò pọ̀ yẹ kó sekínì kó gùn káwọn aya àbí súrà bàbá kà ń bẹ kó gùn dáadáa náà. والقراءة في صلاة الليل أقوى من ذلك كله. sẹ́wọ́n mọ̀ pé kìyàmù léyìí táǹpẹ̀ ní tahajjud náfìlà òru káàkà gánbẹ̀ kókò dáadáa súnà ọ̀dà ni kọ́dà yóò ju tìrún àsùbá àti tìrún ìṣáyà àtàwọn ọ̀run táwọn wíyẹ lọ yóò ju wọn lọ òun la fẹ́ káàkà gánbẹ̀ kókò dáadáa náà. والسنة إطالة القراءة في الركعة الأولى أكثر من الثانية. bá a ti ní káàkà nǹkan tó kù yìí náà àkíyèsí wà bẹ́ẹ̀. rákà àtàlákọ̀ọ́kọ́ ìta kàmbí ọmọ pọ̀jù rákà ti ẹlẹ́ẹ̀kejì lọ. ọ̀wọ́n ní bẹ́ẹ̀ kí rákà alákọ̀ọ́kọ́ kọ́wọ́ ka wà lẹ́yìn ìdáyẹ̀ dìṣá rákà alákọ̀ọ́kọ́. ọ̀wọ́n kí rákà ẹlẹ́ẹ̀kejì ọlọ́rin ka wọ́n sàmá ìdáyẹ̀ buruj. wà lẹ́yìn ìdáyẹ̀ dìṣá ó kéré sí wọ́n sàmá ìdáyẹ̀ buruj. ọ̀ọ́kà yìí tó kù lákọ̀ọ́kọ́ ọ̀ọ́kà yìí tí ò tó lálákọ̀ọ́kọ́ ní rákà ẹlẹ́ẹ̀kejì òun ni súnà nẹ́bí tó dáa níbi ipá kàáyà àbí súrà lórí ràn. وأن يجعل القراءة في الأخريين أقصر من الأوليين قدر النصف. ọ̀rọ̀ tí àbá wa Albani ń sọ bí ní sọ kàn mí. Imam Albani rahimahullah rahmatan wasi'a ń jí ó yé wa nínú àwọn irú tíra yìí mi tí wọ́n tẹ̀ sọ́málì lélẹ́yìí. Ìdí oyè wa níbẹ̀ pé àwọn àrùn olóko mẹ́rin yẹn pàtàkì jùlọ bí àyílá tàlásàrì tá a bá ka súwúrà níbi rákà méjì alákọ̀ọ́kọ́ akúlẹ̀ ká súwúrà rákà méjì gbẹ̀yìn tí wọ́n kiri. òun lọ padà yìí fi sọ pé wà á yẹ jẹ́ àlàkìrá àtàfíì ókúrà yẹ́yìn rákà méjì gbẹ̀yìn tá a ti ní àkàbá tí a nìkan akúlẹ̀ ká súwúrà mbẹ́ akọ̀fọ̀rọ̀ bí nà òwúlẹ̀ yẹ́yìn súrà wọn wà á kéré àbáyàwó kéré sáwọn aláka méjì àkọ́kọ́ tọ́tara nẹ́ẹ̀sì kò ní bẹ́ẹ̀ ju nàìjíríà lọ kò ní ìdí nsọnù wọ́n sọmárì nǹkan mẹ́nu irú àyílá ẹ̀rọ alásàrì Imam Albani rí pé àlèkà súrà àbí áyà níbi àwọn aláka méjì tí ìgbéyìn ó sì lẹ́rìí lórí ẹ̀ kọ́dà pàjá sí pé ní ọmọ ìlú èyí tó gbajúmọ̀ jù ní pé fátíà nìkan là á ti kíni àmẹ́ ẹ̀mú lọ́wọ́ nítorí mímọ̀ ní mo ní kẹ́sẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. àwọn adúlérè yìí tó ṣe kíni tó gbajúmọ̀ tọ́pọ̀lọpọ̀ ṣe kíni tọ́pọ̀lọpọ̀ ń lò ní òní máa dààmú wa ní òsì ní kọ́ wa sí. a ti mọ̀ pé rákà méjì aláwọ̀ kọ́ la ti ka súra rákà méjì ti bẹ̀rẹ̀ kí rákà bẹ́ẹ̀ alhamdulillah yẹn tó. قراءة الفاتحة في كل ركعة. نعم. وتجب قراءة الفاتحة في كل ركعة ويسن الزيادة عليها في الركعتين الأخيرتين أيضا أحيانا. عندما صلانا
ولا تجوز إطالة الإمام للقراءة بأكثر مما جاء في السنة فإنه يشق بذلك على من قد يكون وراءه من رجل كبير في السن أو مريض أو امرأة لها رضيع أو ذي الحاجة. تجب قراءة الفاتحة في كل ركعة. كسرك تاتي بدو مكة فاتحة. يعني كي إيران إلى نسين ركعة ملوني. يا لازاري إنكو، يا مغربي إنكو، يا إشاء إنكو, يا أصبع إنكو. بقولك هذا فتا لا تدقني لا تكفاتيا. شيخني ويسن الزيادة عليها في ركعتين الآخرتين أيضا أحيانا. bàbá tabati àtọ́gbà mi rákà méjì ti gbẹ̀yìn tá a kí ń gbà mí àákó kàǹkálí nígbà mí ọ̀lẹ́ yìí mo ti rẹ̀ kánná lò náà. ṣùgbọ́n àti sọkọjá náà kò tọ́fẹ́ni tó bá jẹ́ ìmáàmù tó ṣáájú kọfàn tọ́fẹ́ kàlẹ́yìn fàtíà gùn kọ̀tọ́fọ́ kọfà gùn kọkọjá bá nẹ́bí ti ń kí irun kọ̀ọ̀kan nígbà nẹ́bí fi ń kí lápèjúwe irun jọ jímọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà rákà alákọ̀ọ́kọ́ nígbà nẹ́bí máa ń kà bẹ́ẹ̀ ní bismi rabbikal a'la rákà ẹlẹ́ẹ̀kejì hal ataka hadithul ghashiya. irun yìí náà anabi ama fi ṣe bismi rabbikal a'la ká rákà alákọ̀ọ́kọ́ yóò sì ká rákà ẹlẹ́ẹ̀kejì ní hal ataka hadithul ghashiya. nígbà míì anabi nǹkan kọ́ wal Qur'anil majid ní rákà alákọ̀ọ́kọ́ yóò sì ká suratul qamar ní rákà ẹlẹ́ẹ̀kejì níbi irun yìí. bá anabi ti máa ń ká nǹkan nìyẹn ọ̀pọ̀lọpọ̀ sábẹ́ máa ń tà anabi máa ń ká lórí irun kọ̀ọ̀kan kí wọ́n fẹ́ kí irun yìí kọ́ wọn lọ lè mú suratu Ali Imran kọ́ wọn ká débi ọ̀ká bí wémẹ́jọ mbẹ́ ó ti kọjá súnnà kò sì bá mu bẹ́ẹ̀ torí pé bàbá wa ń ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀fara ni àwọn àgbàlagbà tó járúgbó tó tò lẹ́yìn rẹ̀ ọ̀fara ni wọ́n bẹ́ẹ̀ lọ́fara ni aláàárẹ̀ tó wá mọ́sálásí wá sí lọ́n bẹ́ẹ̀ lọ́fara ni ọmọ àti ìyá rẹ̀ tí wọ́n fẹ́ tọ́jú ara wọn tí wọ́n fẹ́ kírun fọlọ́n bẹ́ẹ̀ lọ́fara ni ẹni tó níbi lọ tó níbi ọlọ bí tó fẹ́ lọ ọ̀fara ni wọ́n. Mu'adh ọmọ Jabal rahimahullahu rahmatan wasi'a ó kírun pẹ̀lú àwọn èèyàn níjọ́ kan imani wa gbé rahimahullah wa radiyallahu anhu ọwọ́ akérèrún yẹn wá gùn nígbà tí ó fi wá parí irun àwọn jama wa túká lẹ́yìn rẹ̀ Mu'adh ọmọ Jabal wa lọ bá nàbí wa Muhammad ọlọ nàbí àwọn èèyàn wọ̀nyí ìbẹ̀rù Ọlọ́run ọba wọn dín o wọ́n sì túká lérí irun ànábì ní àwọn dà ọkọ̀ wọn wá kí ló dé fi túká wọn ní a bákà yìí kún púpọ̀ ni ó sì wá rí àwọn níbi kan lọ anabi kọjú sí Mu'adh ọmọ Jabal pé afatanun anta tí wọ́n fẹ́ máa fìtínà àwọn èèyàn ni anabi wa sọ bẹ́ẹ̀ fún ẹ̀mẹ́ta ó fi jẹ́ pẹ́sìn wa ìsìn ọ̀rọ̀ ni ìfàkéwùgùn tí ó kọjá sunna nabi laysa mina sunna èyí ò kò sínú sunna káwa fàkéwùgùn kó tó kọjá ká nabi tí ń fagùn ìfàgùn yẹn ní òsèkínní kò sínú sunna. الجهر والإصرار بالقراءة. ìgbàwo là á ka kéwú jẹ́jẹ́ nínú ọ̀rọ̀ ìgbàwo là á wá ka kéwú àkàjákè nínú ọ̀rọ̀. ويجهر بالقراءة في صلاة الصبح. irun àsùbá ó di méní àákéwú jákè ń bẹ̀ ni ó di méní. irun tá a ti kéwú jákè irun méje sí mẹ́jọ ni ẹ jẹ́ nǹkan fún yín irun méje sí mẹ́jọ jẹ́ nǹkan fún yín irun àsùbá ó di méní irun jímà ó di méjì
ìran ọdún léyìn òun àwẹ̀ ó di mẹ́ta, ìran tá a fi wó mi mu ó di mẹ́rin, ìran tá a fi bẹ lọ́hùn nígbà tí sámà bá dàrú tí òòrùn yọ lọ́sàn gangan tí ilẹ̀ sú lọ́sàn gangan àbóòrùn wa yọ lálẹ́ ó di márùn, ìrun rákà méjì alákọ̀ọ́kọ́ níbi ìrun magribi ó di mẹ́fà, ìrun rákà méjì alákọ̀ọ́kọ́ níbi ìrun ìṣáyì ó di méjì. àwọn ọ̀run tá a ti kéwú já òkè náà nù, ìrun jímà ó di méní, ìdí iléyá ó di méjì, ìdí àwẹ̀ ó di mẹ́ta, ìrun tá a fi wó mímu ó di mẹ́rin, ìrun ìgbà tí òòrùn bá yọ ńgbà tó yẹ kọ́ tí ọ̀yẹ́ kọ́ yọ, tó sùn bá yọ ńgbà ọ̀yẹ́ kọ́ yọ tí ọ̀yẹ́ kọ́ yọ ó di márùn-ún. rákà méjì alákọ̀ọ́kọ́ níbi ìrun magribi ó di mẹ́fà, rákà méjì alákọ̀ọ́kọ́ ìrun ìṣáì ó di méje. àwọn àrùn nìlá ti ìrun àsùbá ó di mélòó ó di mẹ́jọ, ẹ̀sìn ìrun àsùbá ó di mẹ́jọ. mo kà méje lẹ́ẹ̀kan, mo ní méje àbí mẹ́jọ, mo wá ka méje lẹ́ẹ̀kan, mo tún wá ka mẹ́jọ lẹ́ẹ̀kejì. ìgbà tí mo pe méje òun ọ̀pàrọ̀ yìí ti méjèèjì pọ̀ mọ́ sọ́dọ̀ kan, nígbà mo wá ka mẹ́jọ mo wá ka lọ yìí ti méjì ní mo ní méje àbí mẹ́jọ lọ́wọ́ jẹ́ nǹkan méjèèjì. náà àwọn ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ làájí kéwú já òkè sẹ́wọ̀n kí mọ́tò àti ṣáyé wà bẹ́ẹ̀, àmọ́ rákà méjì tàkọ́kọ́ la pé o àkàràkà kan àti rákà méjì ti ìgbẹ̀yìn náà. ويسر بها في صلاة الظهر والعصر. tọ́lá fẹ́ kírun àsù ìrun zúrì ìrun àyílà àti ìrun àlásàrì àwọn méjèèjì ni àkéwé jẹ́jẹ́ ni ìrun àyílà àti àlásàrì jẹ́jẹ́ là kéwé náà. وفي الثالثة من صلاة المغرب. rákà ẹlẹ́kẹta káfí parí magaribi jẹ́jẹ́ là kéwé. والأخريين من صلاة العشاء. rákà méjì tó bẹ́ẹ̀ ìrun ìṣáyì jẹ́jẹ́ là kéwé kí wọ́n á bí yín léèrè. tẹ bá wà wọn tí àákíwò rẹ̀ jẹ́jẹ́ òun ọ̀sán ni wọ́n abẹ́ẹ̀kọ́ kọ́dà àwọn àbá máa ń pè nínú ọ̀sán, wọ́n ń pè wọ́n nínú ọ̀sán. tẹ bá wà wọn bá àkéwò wọn jákè òun wọ́n ti bọ́ sóru àsùbá àgbẹ̀ ilé mẹ́tẹ́ mọ́gírídì gan òun ṣe kíni ìṣáyì náà gbọ́ ọ̀dà wọn á jẹ gbèsè ìṣáyì nínú àná ọlọ́run ó tún rí àwọn tó gun ọ lábẹ́ ọba sàn lọ òòtún wá jí òòrùn fi wá yọ ó sì jẹ gbèsè ìṣáyì inú ìṣáyì àáké rákà méjì jákè ń bẹ àáké méjì jẹjẹ ẹbẹ́ẹ̀kọ́ tó bóun ló ti wá kì sókè ó jákè ní àkókè jẹjẹ ẹkì jákè ní ẹkì jẹjẹ ní ẹkì jákè ní. ففي ذلك عند العلماء ثلاثة أقوال. lọ́dọ̀ àwọn afá níbi ọ̀rọ̀ mẹ́ta lọ́wọ́ yìí mẹ́. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àsùbá fún rẹ̀ lódìndí, àsùbá fún rẹ̀ ní kíní ìdájọ́ kan lọ́gbà. torí pàtàkì wa Muhammad ó ti sùn pẹ̀lú àwọn sàhábà kọjá ìrun àsùbá lóòrùn fi yọ. nígbà tí ànábì wá jí níjọ́ yẹn tí ó wàá kírun ó kírun yẹn gẹ́gẹ́ bí tí kí lásìkò àsùbá lásìkò àdìsí yẹn gbé wá nìyẹn. sọ̀rọ̀ gẹ́gẹ́ bá anábì tí kí lásìkò àsùbá ni pé yóò kéwú já kọ̀ wá sọ pé òun ti yọ kọ́ wá kéwú yẹn ní ó tó kéjákì náà. èyí òun tó bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fi lè jẹ ìrun àsùbá àti ọ̀sán lásìkò ẹ̀ kó òun yọ jù bẹ́ẹ̀ lọ yóò kéwú rẹ̀ já òkè ní ìdájọ́ kan tí yóò ní dìbìtì nù torí pé ọ̀sẹ̀lẹ̀ sí ànábì náà ṣe bẹ́ẹ̀. ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì lórí àwọn àrùn tá a kéwọ́ ẹ̀jẹ̀jẹ̀ tá a wá jẹ gbèsè ẹ̀ nígbà tá a wá san àsìkò tá a wá ń kéwú jákè lábẹ́ san sí àbí irun tá a ti kéwú jákè bí irun ìṣáì bí irun mágàbí bí irun àsùbá tá a wá jẹ gbèsè rẹ̀ tá a wá san tọ́wọ́ ajá sí pásítọ̀ tá a kéwú jẹ́ bí àsìkò àyílà mọ́gbé aláàtàrí lábẹ́ san sí àwọn afáàṣẹ ìyàpẹ̀rẹ̀ lórí ẹ̀.
ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àsìkò tó bá bọ́ sí láti san ìdájọ́ kan àsìkò tó bá ti kí ni ìtumọ̀ ẹ̀ ní pé tọ́ bá jẹ gbèsè irun ìṣááyì àbí mágárìbì tọ́ bá san lásìkò ọ̀sán àsìkò ọ̀sán wọn kéwú jẹ́jẹ́ níbẹ̀ ni bí ìrun àyílà àti àlágbàdì jẹ́jẹ́ là á kéwú bẹ̀ tọ́ bá wá san jẹ́jẹ́ lọ́sàn-án náà ni mo fi lásìkò tó bá bọ́ sí láti ṣe kí ni ìdájọ́ kan náà ìdájọ́ kejì ni bó o ti jẹ́ lọ́sàn-án ṣé yorùbá òye bó o ti jẹ́ ṣé mọ̀ pé bó o ti jẹ́ ni kó o kéwẹ̀ jákè ìgbọ́ bá rí ọfẹ́ san padà ó ṣe kí ni kì í bá bọ́ sọ́sàn láàrin méjèèjì ohun èwo ló wà lálàáfíà jù ṣe ọ̀pọ̀ ọ̀tí di méjì báwọn tàṣùbọ́ àti ìyẹjú ló dìndí abẹ́ẹ̀kọ́ ọwọ́ àkókò àwọn mẹ́rin yòókù bíi magrebi àti ìṣáì tó ọfẹ́ san lọ́sàn-án bíi àyílà tàbátà ìta fẹ́ san ní òru asọ́gbọ̀lẹ̀ àkọwà rẹ̀ lẹ́bẹ̀ẹ́ táwọn afáàdó lórí lọ́pọ̀ jù bẹ́ẹ̀ òun ni pé ní bó ti jẹ́ lọ́sàn-án ọba àfẹ́ kí ìṣáì lọ́sàn-án ó kéwọ́ ẹ̀ jákè rákà méjì àkọ́kọ́ rẹ̀ ó ké jákè rákà méjì gbẹ̀yìn ó sì ké ní jẹ́jẹ́ ọba àwọn afẹ́ sa àyílà lóru rákà mẹ́rẹ̀ẹ̀rin ó kéwọ́ ẹ̀ ní jẹ́jẹ́ ìjẹ́ kílẹ̀ rí lérí ẹ̀ ẹ̀rí tí wọ́n mú wá nìran àṣùbà tànàbí máa kéwọ́ ẹ̀ jákè lásìkò àṣùbà nígbà tí ó sàn lẹ́yìn ìgbà tó ń yọ ó tún kéwú rẹ̀ já èyí wọn lè rí tí wọ́n fi ṣe kìyàsó ohun yòókù náà ní wọ́n fi mọ ìdájọ́ yòókù lórí ẹ̀ olùkó kílẹ̀ náà afáàmì ẹ̀sọ́. wà á mẹ́lì wítìrù وصلاة الليل فيسر فيها تارة ويجهر تارة ويتوسط في رفع الصوت. náfìlà wújìr náfìlà wo là ń pè ní wújìr òun ni náfìlà tí a parí rẹ̀ pẹ̀lú àṣọ náfìlà tá a parí ẹ̀ pẹ̀lú àṣọ ó lè jẹ́ lákẹyọ kan ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ márùn ó lè jẹ́ méje ibi tá a nẹ́bi parí ẹ̀ sí ni mọ́kànlá bàbá jù bẹ́ẹ̀ lọ bá a láì fi sáfù kan yọrí ẹ̀. àti kìyàmù lẹ́yìn táwọn ní tahajjud súnà tí ń bẹ́ bí àwọn wọn ní pé nígbà míì ẹ kéwé jákè nígbà míì ẹ kéwé ní súnà tó wà bẹ́ẹ̀ wọn ni nígbà míì sì ní ẹ ṣe tawassutu fi raf'i sawt ẹ bọ́ sáàrin níbi kẹ́ gbóhùn sókè kí ni tìmọ̀ èyí wọn mo ti ṣàlàyé fún yín àbí mo ṣàlàyé fún yín tawassutu fi raf'i sawt mo ṣàlàyé fún yín àbí wò sí mbẹ ká bá ní kéèyàn gbóhùn sókè nísìnyí bí ti ń sọ̀rọ̀ yìí kí ni mo ṣe yìí nísìnyí mo gbóhùn sókè rèé kí ni ṣe yìí nísìnyí ìwọ wa ni ká wà láàrin méjì kò ní lọlẹ̀ kí ni mẹ́sọ́mẹ́ntì yẹ kí ni mẹ́sọ́mẹ́ntì yẹ mẹ́sọ́mẹ́ntì ẹ̀fọ́rama mẹ́sọ́mẹ́ntì kọ̀ lọ lẹ́kọ̀ọ́ kìíní kọ́ ọ máa kà á kí wọ́n fúnra rẹ̀ náà máa gbọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lè gbọ́ ó lè má gbọ́ àmọ́ wọ́n máa gbọ́ tó ń segin ni èmi náà gbọ́ abẹ́ẹ̀kọ́ ni yìí sì ń kankan. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin èmi náà ń segin ni ń gbọ́n tí nǹkan ẹni tó bá jìnnà sí mi lè má segin ni ẹni tó bá sọ mi lè segin ni ẹ ti wà ń tàwa sọ̀tù bẹ́ẹ̀ yẹ ti wà láàrin ìta fi mẹ́ńṣán pé ẹ̀ka kan tó wà láàrin ni kọ́ máa kà á kóhun fúnra ẹ̀ náà máa segin ni kọ́ máa gbọ́n tí ọ̀hún kà náà. ترتيل القرآن والسنة أن يرتل القرآن ترتيلا لا هزا ولا عجلة بل قراءة مفسرة حرفا حرفا ويزين القرآن بصوته ويتغنى به في حدود الأحكام المعروفة عند أهل العلم بالتجويد.
ولا يتغنى به على الألحان المبتدعة ولا على القوانين الموسيقية. نعم. سنة تنبن بكاكا كاليريون òun ká máa kà á pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n fi sọ̀kalẹ̀ tọ́lọ̀ ní warattilil Qur'ana tartila qira'atu tartil. ọ̀nà tí wọ́n gbà ń kàlù Qur'ani bí ọ̀nà mẹ́rin ni qira'atu afẹ́kẹ́ kàlérí irun òun ni qira'atu tartil tẹ́ máa tó lé ara wọn gbọ́dọ̀ falẹ̀ jù gbọ́dọ̀ kánjú jù. nísìn sheikh wa Abdulbasit Abdulsamad tí ó bá ka kira fún wa kira rẹ̀ máa ń falẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ó lè pé a'udhu billahi minash shaytanir rajim tọ́ba bẹ́ẹ̀ kí wọ́n sábà sí wọ́n dùn á ó lè ka lọ́gbọ̀n ṣẹ́jú abẹ́ẹ̀kọ́ ọ̀falẹ̀ pẹ̀lú àwọn tó sì rọ́ọ̀sì sí wa ṣé máa rọ́ọ̀ṣì. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim. tí ká bá ti àkàn kò sì túmọ̀ bí kò sọ àwọn kọ́ yídà tí a fi ń kà ṣé tí wọ́n bá ń kà yìí tó bá falẹ̀ ó níbi wọn ti ń kà tí ká yídà ó pè àwọn tí wọ́n máa ń fà ní méjì mẹ́rin yóò fà pé mẹ́fà bẹ́ẹ̀ bá ń rush yóò fà méjì tí ó bá wà láàrin yóò fà mẹ́rin. àwọn mọ́tò wà tí wọ́n fi ń ka kira àbá áfíìsì ni ó bá mi ka was-samaa'i dhatil buruj àbí was-samaa'i wat-tariq ibi sàmà yẹn kọ́ wa fama du mẹ́tẹ̀ẹ̀ta tó wà ń bẹ̀ gbọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta fa ibi sàmà kọ́kọ́ ẹ̀yà kọ̀yí tó kúrú tí ó fà ní méjì ẹ̀ máa gbọ́. bismillahir rahmanir rahim was-samaa'i dhatil buruj. ẹ̀ kọ́ yàrá ká kọ́ wa kàyí tó wà láàrin kọ́ ka mẹ́rin. والسماء ذات البروج. ọ̀yà wa fà mẹ́fà sẹ́yìn pé ilé ikú ju dẹ̀ka lọ ọ̀yà wa fà mẹ́fà. والسماء ذات البروج. sẹ́wọ̀n pé fà mẹ́fà yà tọ̀tọ̀ alimadu kí lẹ́nu tó wá dùn yẹn alimadu lwajibu almuttasil àáfà ní haraka mẹ́fà àáfà ní haraka mẹ́rin wa aqsaruha harakatan abẹ́kọ̀ ẹni tí wọ́n wá ka qira'atu tartil mẹ́rin yóò fà kò ní ipa mẹ́fà kọ́ máa gùn jù kò sì ní ipa méjì kọ́ máa fi kíni kọ́ máa kúrú jù. qira'atu tartil yẹn la fẹ́ ká fi kírun èyí tí ó wà ní àárín tí ò ní falẹ̀ jù tí ó sì ní ṣe kíni tí ò ní kúrú jù òun la fẹ́ ká fi kírun. tí a bá sì ń lo qira'atu tartil wọ́n máa pe ara fi yẹ yóò máa yanjú a máa gbọ́ ara fi yóò máa yanjú yóò máa yanjú yóò máa yanjú. bá mi ka qira'atu tartil fún was-sama'i dhatil buruj wal yawmil maw'ud ma'a mura'ati ahkamit tajwid. báńkà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن
kẹrẹ àtàwọn ká máa fi kírun ni ọ̀fà lè ju kò sí kíni a sì ń gbọ́ aya kọ̀ọ̀kan à ń gbọ́ àràfi kọ̀ọ̀kan ń jáde min makharajihi níbi tó ti yẹ kí ó jáde ẹni tí wọ́n wá kírun afẹ́ kó fi ọ̀sọ́ mùsàlùkùránì kó sọ̀sọ́ kó gbóhùn rẹ̀ sọ̀sọ́ sí kílákùránì rọ́bà abẹ́ alhamdulillahi rabbil alamin arrahmani arrahim ẹ̀yẹ́ kó wọ́n sọ̀sọ́ alùkùránì ni anábìbẹ́ ká kùránì pẹ̀lú ká fòun sọ̀sọ́ rẹ̀ gbogbo dábàá sọ̀sọ́ yẹn náà kò sì gbọdọ̀ kọjá ṣẹ̀ríà ìtumọ̀ ẹ̀ nígbà ní kọjú ìdájọ́ tajwid àwọn àkànbẹ tí wọn ń ká àlùkò àti ẹ̀mákọ̀lọ́ tajwid láwọn ohun tí wọ́n ń lò lọ́dọ̀ wa ń bì ìmí ń bẹ́ẹ̀ ni wọ́n ti máa ṣáyẹ̀ láti sọ́ra àmọ́pọ̀lọpọ̀ àwọn ohun yẹn máa ń kọlu tajwid gan tá a bá ń lo àwọn afọ àkàkọ́ lè pàǹbù àfọ àwọn kakọ́ mójú kò mílíọ̀n àṣẹrẹ́dì àti bú ẹnìkan ẹ̀sìn láyé yanjú àbá tó ti láníyàn kó n fẹ́ máa búyàn ọlọ́run ní gbàṣẹ́ rẹ̀ ọlọ́run nígbà torí kò sí sẹ́wọ̀n torí ọlọ́run èèyàn sì sẹ́sìn torí ọlọ́run gbogbo àwọn ohun tá a bá wá ń lò tá a bá rí òfin tẹ̀júwìdì lò níbẹ̀ kò bá wọn mu torí nítorí àwọn obìnrin pé wà á tẹ̀lé al-Qur'ana tartila àwọn òǹkóhùn tí wọ́n sì dálẹ̀ tí ń gbé láàní dání àbí tó bá ti dùn tí ó dàbí ìgbà tí èèyàn ń gbọ́ mísíkì ọ̀dà àánú àwọn nǹkan dùn débi wọ́n fẹ́ di mísíkì débi báwọn mísíkì àwọn jẹ́ ń gbádùn mísíkì ẹ̀ tó ń gbádùn lẹ́pẹ́ eléyìí náà wà òkè. ń bẹ́ẹ̀ náà àwọn apá tí wọ́n ń kírun ní haram tí àwọn apá ní mọ̀lá hafa lè ní omi kọ̀yẹ́kẹ́ yìí máa kírun ní haram torí póhùn rẹ ti fẹ́ di mísíkì bẹ́ẹ̀ni tí àwọn apá nímú láwọn lórí apá gbogbo àwọn ohun yìí ti dùn jù àwọn èèyàn gbádùn ẹ̀ ní gbádùn bẹ̀rù ọlọ́run mọ́ wọ́n ń gbádùn ẹ̀ bí wọ́n ti ń gbádùn kọjá ìrìnrún kẹrẹ àtàfẹ́ kàlẹ́ ìrìnrún kẹrẹ àtẹni tí ń gbọ́ máa bẹ̀rù ọlọ́run tí ò ní máa ní gbádùn kó ń gbọ́ ẹ̀sìnkìmbẹ̀ náà. الفتح على الإمام tọ́ afẹ́ bọ́ sí ọ̀rọ̀ mi alifatihu ala imam ìmáàmù tí ń ka Al-Qur'an lè ṣàṣìṣe bó o là á ti rán létí fatihu yìí ṣe ká sílẹ̀kùn kára ìmáàmù létí ní jẹ́ fatihu ala imam náà. ويشرع للمقتدي أن يتقصد الفتح على الفتح أن يتقصد الفتح على الإمام إذا ارتج عليه في القراءة. إمام تنتي وفوا tí wàhálà bá ba níbi tí ń kà wàhálà bá níbi tí ń kà sura abasa wa tawalla ọwọ́ bá níbi فإذا جاءت الطامة الكبرى فإذا جاءت الصاخة فإذا جاءت الطامة الكبرى فإذا جاءت الصاخة إمتعي قوام بسيط كني أي تلي يوم الدقنا أفصل فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه ẹtì dá padà nù ni kájà ìmáàmù padà báwọn tó bá wà nù dààmú tó wà nínú kíni òun là ń pè ní alifatihu ala imam kára ìmáàmù létí ní tọ́ba dàrúgbọ́ lọ́wọ́ àwọn àgbà mẹ́rin bẹ́ẹ̀ tá a ní ṣe fatihu kẹ́ wọ́n mi dáadáa ìgbà mẹ́rin bẹ́ẹ̀ ìmáàmù máa kà á lọ tí ó fò dìdí àyà tí ó sì ti máa lọ ẹ̀ ní dá padà mẹ́fìlẹ̀ ni torí kì í kó náà Al-Qur'an kò sí káàkiri mi. ìgbà míì sì ń bẹ kò ní dààmú bí ti ń ka kíní bọ̀ lẹ́bi kọ́ bí ti ń ka bá wíwá ìdájà àti tọ́ mọ́tòlù kọ́bọ́rọ́ èyí tẹ̀ fi ní mọ́tòlù lákàrà ní sọ́nù mọ́tà sẹ́gun náà rẹ̀ kó wí lọ́ba ní yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi sẹ́yìn kó ti bọ́ kó ti kó nù sọ́yà wọlé ti kó okòrò nàìjíríà tó bọ́ sínú
ọwọ́ ajá àmú ìkànnì lọ́n tiẹ̀ ní ẹ̀dáde torí kò ìkó náà lùkùrá ní. ìrìtìjà ju ọba ìdàrúkàjà ni wọ́n pè ìgbà tí wọ́n ń dégí ni tí wọ́n ń dààmú ìmọ̀ òwú lè dààmú. àmọ́ tó bá wọn ló dààmú kẹ́ẹ́ ṣe àmọ́ tí máa ń lọ sí ọ̀dààmú bóyá fún wáyà bóyá fún dídí péjì bóyá ti fi kábọ́ sí alhamdulilayi wọ́n wà fún Qur'an náà lọ́wọ́ lọ́wọ́ torí kílẹ̀ rí lérí ẹ̀ ọlọ́ọ̀ni fakara owó máa ta yẹ sára ìtọ́ ọrùn fún náà ní nǹkan náà àmọ́ wà tó ti pé dààmú wá pàtà yá sára òsèkí ni kò sí mọ́. kò sí mọ́ ẹ máa ń dá padà ẹ kà dànù rú ni ẹ dà pé gbogbo wa lọ sẹ̀rẹ̀ lórí wọn. naam èyí wọn là ń pè ní alifatihu ala imami fi sọlá gba àwọn afáàjà ń kí wọn rárá mọ wọn máa fún dídí péjì ńgbà mi tẹ̀lé ma gbogbo àwọn tó tò lẹ́yìn wọn mọ̀ gbogbo wọ́n ti lọ sí wọn rárí Sheikh wa Abdulrahman Sudais abidawullah wa ọ̀rọ̀ bá àtúnṣe sọ wọn ẹ̀ ń tọ́ ìmì ìrẹ́jọ lọ́wọ́ mọ́ra ọ̀rẹ́ mi ni ọ̀ Kùránì Sheikh fún àyà méjì wọ́n bá wá gbẹ̀nà ìlọ́mọ gbé wọn pé Sheikh fún àyà méjì mú lèmi àwọn Kùránì ìsọ̀lá yìí sẹ́ni gbogbo àwọn jáde ń tẹ̀lé àwọn ìmáàmù yẹn kò sí ìtì àwọn alùpùpù aláàrí gbogbo wọn gbogbo sáfìdá ọ̀dà ìmáàmù gbogbo ìmáàmù ni gbogbo tí wọ́n alùpùpù bí ìmáàmù bá fọ wọn dákẹ́ náà nítorí pé tọrọ Ọlọ́run ní nǹkan yẹn ké kọlu sẹ̀rí àdébíkẹ́ wá kókò ó dìgbà tí lè ti já ju bàbá tí wàhálà bá ti kí ni tí ń lọ sí ìgbà wọn lẹ́tọ̀ọ́ ọlọ́dẹ tí ní tọ́ba gbàgbé sótìyé ó fún àyà ni ó ti bìkan bọ́ sí bìkan ni tí ọba ti kankan mí lẹ́yìn Kùránì má tàyà sára tọrọ wọn ní nǹkan lásìkò ni so kò sí ní tásìsì náà. a ti parí masala ká tó bọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kóńtà ló ní ìbéèrè náà. Amin. Kò yé mi ìbéèrè tẹ béèrè ń bẹ̀yẹn gẹ́gẹ́ yé mi ìrun àsùbá sàlátù duhur náà. Kò yé mi afẹ́ kí zoro lápẹjúwe ìmáàmù wà wájú wa náà talọ́ dákẹ́ ìmáàmù dákẹ́ yóò kà dákẹ́ alimamadi ẹ farabalẹ̀ ìrùbá yìí gan nínú. Wà lórí irun afẹ́fẹ́ máa wo ibi tí ẹ fi orí kan bóò lẹ ṣe wá sọ ìmáàmù tẹbí mọ̀ pé ẹjọ́ kan sẹ́ẹ̀rí ìmáàmù tí ó bá ṣáájú kírun gbogbo ọ̀rọ̀ bá ní kó kéjẹ jẹyìn náà nígbà míì afẹ́kọ́ máa ké jákè nísìn Allahu akbar alhamdulillahi rabbil alamin náà sunna ni kéèyàn síbẹ̀ lẹ́kọ̀ọ́ kan qul ya ayyuhal kafirun ẹ̀kọ́ kábẹ́ ọ̀dà kí máa máa kà lásìkò lẹ́dẹ́ jẹ́ òun kó kékeré kan tí wọ́n gbó jáde sunna ni kò ṣe bẹ́ẹ̀ tí ọba wá sí náà kọba àwọn ìjẹ́ so èmi ọwọ́ amábẹ́yàn ti fẹ́ mà bí ìmáàmù orunu bí orunu bí ọ. ṣé kí ìmáàmù máa rúnu lọ dáa ní àbí kọ́ dákẹ́ kọ́ máa
máa rú dáa èyí ò ní kẹ́ béèrè àmọ́ ẹ wá sọ ìmáàmù ẹ̀yìn ò nírun náà. èyí tá a fẹ́ ni pé kọ́ máa kà á látòkè wálẹ̀ àfẹ́ kọ́ máa tilẹ̀ lọ sókè sẹ́yìn pé bákàrà wà bẹ̀rẹ̀ bí nẹ́ẹ̀sì ni kọ́ máa ka àwọn súrà tó bá wà lókè kó tó máa kà yí tó wà ní tó bá ka lókè tí kò sí láì fi hàn àmì ìtọ́ dáa jù ní kọ́ ka látòkè wá sálẹ̀. ẹ béèrè níjẹ̀ẹ́jọ́ pé ìmáàmù dún wọn jọ bẹ́ẹ̀ kọ́ ẹ wá ní wọ́n mú àdìsí Abdullahi ọmọ Abbas wa àdìsí Abdullahi ọmọ Abbas yẹn Ànábì kírun fún wọn ní Mínà nígbà tí Ànábì wà Mínà ó fẹ́ kírun fún mùsùlùmí ní Mínà kò fi sútúrà síwájú kò fi kíní sí wájú ọwọ́ kírun àbúrò àwọn abáṣe ń gun ràkúnmí bọ̀ ràkúnmí rẹ̀ wá gba wájú àwọn sáfù kọ̀gbọ́n wájú Ànábì o àwọn sáfù tó tò lẹ́yìn Ànábì ó gba wá sáfù kakọjá bẹ́ẹ̀ ọwọ́ fi ràkúnmí rẹ̀ lẹ́yìn lọ òun náà wá jọyìn sáfù ọwọ́ kírun ìyẹn làwọn afá amúlẹ̀rí pé tí ìmáàmù bá wà wájú gbogbo ẹni tó bá kọjá níwájú ẹni tó tò lẹ́yìn ìmáàmù tí ó bá ti kọjá níwájú ìmáàmù kọ ọba àwọn ènìyàn jẹ́ òun ní èsì ìṣesù torí pé ká ní tí Abdullahi ọmọ Abbas ṣe ń jọ yẹn ọba dáa ni bí wọ́n ti kírun yẹn tán wọ́n pè sí àkíyèsí àìwá pè sàkíyèsí lẹ́yìn irun yẹn ń túmọ̀ pé tí ìmáàmù bá wà wájú ẹni bá kọjá ní sáfù ẹni tó tò lẹ́yìn ìmáàmù kọ kọjá níwájú òun kálọ́bà kọjá wájú òun ni wọ́n pè Abdullahi ọmọ Abbas sí àkíyèsí wà máa dá líka àwọn àfáà ní kò kúnná tó ẹgbẹ́ tí mo wí o torí pé yóò da ẹni tí ń lọ sí àwọn ọjọ́ yẹn náà yóò da ìbẹ̀rù Ọlọ́run ọba àwọn tí ń kírun yóò da òṣòwò wọn rú Abdullahi fúnra bá sí bá rẹ̀ nípò yẹn ni kì í ṣe pọ́ iṣẹ́ tí ń ṣe ń jojúmọ́ sẹ́gbọ́n mi yé ẹni bá bá rẹ̀ ń kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ yóò yanjú ara ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gidi pé aṣọ ni pé mo lè kọjá náà tó bá ti sọ di báwọn sọ̀láàtù rẹ̀ bàjẹ́ náà so ti kílíà. Aleykum salaam wa rahmatulah. Àwọn ìlú ọ̀sùn máa ń tẹ bá wà lẹ́yìn wọn. Ìgbàlá máa ń kà já. Àmọ́ ìgbà pẹ̀lúkà tí ìfẹ́ ń bàtọ́ sí ìgbà máa ń tẹ sọ́dẹ̀ àmì ẹ̀ńtọ́. Ìjẹ́sọ̀ gbọ́dọ̀ gbé ẹ̀ka òwe ní ìlú tó ń gbé ẹ̀ka àwọn ọmọ ìlú aláwọ̀ àpárùkù láì lẹ́gbọ̀n mọ̀ nìyẹn. Ìlẹ́gbọ̀n ni àbá àpárùkù ẹ̀rọ wà tó ṣe ṣé níbi ìrún jẹ́ dín kéwú jákè. sẹ́rí ilẹ̀ yìí tí a wà yìí mùsùlùmí ò láàfà tó nǹkan àti máa ń sọ àti máa ń tún sọ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ìgboro bíi gáràjì bí ọ̀dọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ bí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní kọ́mpínì ẹ rí i pé tí wọ́n bá àwọn mùsùlùmí tó dáa tí wọ́n bá pọ̀ láàrin ara wọn bí àwọn tí ń ṣe mẹkáníìkì lápèjúwe tí mùsùlùmí pọ̀ láàrin wọn bí àwọn oníṣẹ́ ọwọ́ kan lápèjúwe bí àwọn tó wà lọ́jà àwọn kan fọ́ra ọjọ́ pé ẹjẹ́ á máa kírun bí pẹ̀lú àníyàn pé wọn ò fẹ́ kásìkò ọ̀run máa bọ́ wọ́n dẹ̀ ní àpálọ́ lè ṣe ìmáàmù wọn kàn yẹn nìkan láàrin wọn òun náà di mọ́pọ̀lọpọ̀ ìmáàmù ti di ìmáàmù nìyẹn àwọn ilé iṣẹ́ náà ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n kàn ní àpálẹ́ lídìí wa náà Mr. gbọ́dọ̀ ẹ̀bẹ̀ nígbà yìí tí wọ́n dá sáǹdì dé ọ̀yá òun tí wọ́n ní ó gbájú nǹkan kan ò lẹ́yìn fatia ìpínlẹ̀ aláwọ̀ kankan kò nǹkan kan ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń di ìmáàmù bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn ìmáàmù tí ọjà sípà bàbá wọn mẹ́sìn délùú tí wọ́n fẹ̀sìn lọ́lẹ̀ láti ọwọ́ àwọn bàbá wọn tí wọ́n lè jẹ ọmọ ìlú yẹn tí bàbá rẹ̀ bá ti kú ọmọ kéwú kò kéwú ọmọ náà ní lọ sí ipò bàbá rẹ̀ àwọn aburú ńlá tí ń pẹ̀sìn lání lọ́mọ ò lè jẹ́ pọ̀ bàbá rẹ̀ tóun náà bá ti mọ tí ó fi ṣe Nabi Ibrahim náà bẹ lọ́wọ́ káwọn ọmọ òun náà jẹ́ dáadáa lẹ́yìn wọn ní wa min dhurriyyati ọlọ́run Nabi Ibrahim náà ṣàdúrà bẹ́ẹ̀ so amákàkà máa yẹn nìkan sípò yẹn kì í ṣe kò tẹ́nìkan lè kàn lè bọ́ síbẹ̀ ní imam ọ̀pọ̀lọpọ̀ ipò kẹtẹ́nìkan kan bọ́ síbẹ̀ òun lè fi ń rí àwọn ààyè tí àwa ní máa ṣe bì náà ní máa dájú lórí ààyè ntẹ́sí bá sọ láàmà wí
àwọn ọ̀pọ̀lọpọ̀ kẹ́tẹ́bù fún ti ń ṣe sẹ́ẹ̀mání ibi tí nǹkan ti wá bàjẹ́ tí nǹkan ti bàjẹ́ àwọn súfì wá bà nǹkan jẹ́ gan àwọn súfì ò rí kéwúrò rárá àfààní àwọn òfin là àkọ́kọ́ sínú ọlọ́run tí wọ́n sì lẹ́nìkan wọ́n lè gbé ṣéwù ni kọ́mọ́ mọ́lùkúrá ní kàrárá kò ní mọ̀ kàrárá wọ́n sì ní ṣéwù ni wọ́n lọ sí tẹ́rẹ́bíyà ó ti ní usulu ó ti di mọ̀kádà ó ti di ṣéwù wọ́n lọ sí wọn gbájú yọmọ kírun pẹ̀lú kàǹkà tágbádá àti mùrídí èyí ò rò pé gidi ni agbádá ńláńlá mùrídí tó nítumọ̀ amúrò tó nítumọ̀ kàrámà tí bàbá ó ṣe pẹ̀lú àwọn ọ̀pá tó ń mú lọ́wọ́ tẹ́ẹ̀ ní mọ̀ pé nínú ẹ̀sìn kò nítumọ̀ nǹkan bẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà níbi ń jẹ́ yẹn o amóbi tó gbégbá yẹn wọn kéwú bẹ́ẹ̀ náà ń bẹ́ẹ̀ náà àwọn jamaatu tabligh tó yẹ pé yóò ti lọ jáde láì máa yẹ gbà ó ti dínú àwọn olórí kò kéwú inú súnà gbogbo dúró súnà sòkòtò dúró nǹkan mẹ́tí ọmọ yẹn jú náà pọ́ìntì mẹ́ta náà ni ọmọ yẹn jú gbogbo àwọn pọ́blẹ́mù yẹn ó kúnnù lù àwọn Samsidin náà tẹ́ bá rí wọn àwọn Samsidin tẹ́ bá rí wọn wọ́n jọ nǹkan gidi lójú àwọn olórí wọn ṣe wọ́n gbé láwọn ni wọ́n wọ́sọ fún wọn gbogbo ẹ̀ àwọn mísánà náà wà láàrin wọn tí ò lè dálùkù ráníkà tó pé mísánà ni tí ó máa darí stéètì tí ó máa darí àlẹ́ local government tí ó kó ní mísánà fún wọn tẹ́ bá kọ́ lálùkù ráníkà lè ká tí ó bá ṣe wà sí Kùránì Yorùbá òun náà sì ní òun ní mísánà gbogbo àwọn nǹkan wọ̀nyí tó wà láwùjọ wà yí ewu ńlá ni bẹ́ẹ̀ làwọn afọ alásàlátù náà wákàlà wọn dá tí a máa ń gbé wákàtà ara wọn báyìí owó ọmọ ọrọ̀jọ ni gbogbo àwọn obìnrin wọn túbẹ̀ nù àwọn ọkùnrin ọ̀sán yìí máa sọ ní ti chẹ́kì láwọn àsàlátù káàkiri gbogbo táwọn yóò yé wọn àwọn náà sì ni wọ́n ń jẹ́ aṣíwájú ní Islam láyé wọn àwọn náà ni wọ́n ń jẹ́ aṣíwájú ní Islam láyé tí wọ́n wà àwọn ní mísánà àwọn làfọwọ́ àti àwọn ní tafsir àwọn náà ní imam ni mo fi ní kọ́nà ọ̀bọ̀n sànù aburú yẹn lágbára gan o bẹ́ẹ̀ bá ti wà láwọn ọkùnrin tó bá ti dèèyàn síbẹ̀ kò ní padà bí dé máa ṣe yóò máa lọ àwọn nítorí ń jẹun so àwọn yẹn bẹ́ẹ̀ yẹn kọ́nà wọn sànù ni ọlọ́run kọ́ bá wa lọ́rẹ̀ mí àwọn àfáà súnà àwọn ni wọ́n yanjú ẹ̀sìn àwọn àfáà súnà ní yanjú ẹ̀sìn àwọn ní àkọ́kọ́ ọ̀sẹ̀ wọn lè sìn bẹ́ẹ̀ ọba ti lè jẹ́ àfáà súnà àdáadáa ní àmọ́ yanjú o yẹn ti yanjú wákà yẹn ti yanjú àmàjò yẹn ti yanjú nǹkan kan sí àdáadáa kan ọlọ́run kọ́ sànù wa ni àwọn ìmáàmù yẹn ọ̀pọ̀lọpọ̀ bó ti rí nìyẹn òun ti sọ̀kan fún yín rí tí a gbà ní mọ̀nà bí kò ní obìnrin kò wọ́n ṣe ìmáàmù mọ́ ṣe é rántí ṣé òun ńlá ni tó lókọ lẹ́kọ̀ọ́ yìí àdúgbò wa ń bí máa fìlà ẹ̀ńdẹ̀ ló gbé ńgbà náà náà tí wàhálà ṣẹlẹ̀ tí lẹ́kítọ́rà kan sọ pé ẹ kí àṣùbọ̀ yẹn ní kéwú sókè mágíríbì ní ibi tó ń ti ń bọ̀ ìbáṣẹ́ àwọn kéwú sókè ní ibẹ̀ ẹ̀ sọ́rísìn wà ń bí ní pé àgbọ̀dọ̀ dára bàbá mọ́ bàbá mi ò lè bí wọn ó lè bí wọn wá mẹ́rin wá wàhálà ṣẹlẹ̀ mọ́tọ́láṣí agbára pé àwọn ṣé òkú àwọn mọ́tàlá ọlọ́run jẹ́ mi yókùn bàbá ẹ̀yin náà bínú ẹlẹ́sẹ̀ mọ́ kò ní dáa káyọ yín bàbá sì bínú abẹ wọn láwọn ọgbà ibi dáa fi tì sí náà nù. ọlọ́run bá kó sànù wa ìtẹ́sìn bá wí lábẹ́ ṣe kì í ṣe táwọn èèyàn ń pọ́blẹ́mù lọ́pọ̀lọpọ̀ ń gbòòrò pọ́blẹ́mù ni wọn lẹ́yìn àwọn afáàsù náà ti ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀sìn náà. nti babaka ne ka igbe Quran dani yẹn kusur kushu afisala ima jibẹrẹ Ọlọ́run ba kò lórí ìran nti babaka ne kẹsẹ kí ni kẹka. àdúrà tá a máa ń ṣe ká tó bẹ̀rẹ̀ ṣúra tó bá tí èèyàn bá gbàgbé bí a ó ti sọ alhamdulilayi rẹ̀ náà ní. kò ní padà síbẹ̀ mọ́. ó wá ní ọ̀dọ́ ọ̀rọ̀ àná. kò ní tàn án ládàá rẹ̀ ní òní gbà. apá àti ẹnìkan dùn náà. aleykum salaam. irú mọ́ṣáláṣí tó ṣe nígbà rẹ̀ sí bí ó fi bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń ṣe yóò lè jọ ìwọ̀n fi hàn báwọn ṣé tó níbi tó mímbàrí kọ́ ẹ̀ mo ti sọ tí ń jẹ́ mímbàrí níjẹ̀jọ́
àbí ẹ̀kọ́ ni ẹ̀ lè pè yín ní mẹ́mbà rí ibi tí wọ́n ti ń kírun ga jù yókù lọ àwọn àdìsí pọ̀ lórí ẹ̀gàn èyí tó dáa jù ní pé ẹ̀ka kéèsì wọn kí wọ́n yọ kíní ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní tó dáa jù ní ẹ̀ náà ó sọ̀rọ̀ ní ọkọ̀ ṣe sajidatu sahw tọrọ ẹgbàgbé ẹfi kún sajidatu sahw náà. aleykum asalaam wa rahmatulah. ẹjọ́ náà afẹ́fẹ́ náà lójú afẹ́fẹ́ àwọn àdúgbàrí kájí àdéhùn àṣùgbà ìgbàlè kó tó lọ́rùn. dídé ògùn owó ní èèyàn lè fi dákẹ́ ẹ̀kọ́ gọ́ọ̀sì àwọn bàbá àtàyà kọ́ máa ń ṣe kúrú sí ọkọ̀ máa dákẹ́ ọ̀gá àtúgbà ilé ayé àtẹ̀ wọ́n lè fi dákẹ́ bí àbọ̀tò mínísọ̀ ọ̀rọ̀ àdàmú tó kí ni ìdájọ́ bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan a sì ń bákẹ́wò bọ̀ wá bẹ́ẹ̀ ó pé níta bá ka Fatiha tán ká dákẹ́ fún àwọn tó tò lẹ́yìn wa láti lè fi ka Fatiha tiwọn mo ní Imam Albani ní ìdákẹ́ yẹn àwọn àdìsí tó wà bí ò ní àlàáfíà àmọ́ mo sọ pé pọ̀lọpọ̀ àfáà ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń ṣe wọ́lá Allah tó kílẹ̀ àṣà Albani àwọn tó lè kà mí lẹ́yìn ti Albani tí Imam Albani o àbí káwọn rí pàdé sí yẹn lálàáfíà lọ́ọ̀dọ̀ Albani ló ti lẹ̀ ẹ̀rọ àwọn yapẹ́ níbà àwọn ànífẹ́ kù sẹ́ẹ̀rí ká dákẹ́ tá a bá ka sóra tán gangan lérí súnà ni kàkà sóra tá ká dákẹ́ ká tó lọ rògbò súnà ni. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك كنوت مالكية أبيكو أم قد أبا وابي أريد لا فيها لورين كلمة القنوت السنة في القنوت عند النوازل bí wàá lọ irú sìn la nídìí kùnútù irú gbọ́ la nídìí kùnútù abẹ́ ọ̀pá nídìí báyìí abẹ́ mọ̀ ẹ má kẹ́ gbogbo ìmọ̀mù tó bá máa ń dín ṣe é ti gbọdọ̀ bẹ̀rẹ̀ kùnútù báyìí ṣé màá fi wọ́n ti gba àfisọ́ ni múlẹ̀wà wọ́n ti rà àfisọ́ wọ́n ti di kílíà fún wọn ti gbà pátápátá lánàá gbogbo Yahudi ti wọ́ bẹ̀ lánàá wọ́n ti bẹ̀rẹ̀ sí bẹ̀ lánàá gbogbo Yahudi ti ń dúpẹ́ lọ́pàá pé àwọn gbà ó ìlérí Olúwa ṣẹlẹ̀ ó àwọn ti gbà ó wọ́n ti di kílíà àwọn tó wà ní chájì ẹ̀ ní Jerusalem ní Palestine àwọn náà ti di kílíà kó ti bọ́ lọ́wọ́ àwọn ọ̀fíṣíálì àwọn kan náà ti di kílíà fáwọn ti gbà ọ̀fíṣíálì kí lálùkù wọn òun ẹni tó fẹ́ kírun mẹ́jẹ̀ náà òjò wọlé ìjẹ́ wọn náà òjò wọn wọlé wọ́n ti wá bẹ̀rẹ̀ síbẹ̀ sátidé tó lọ yìí sátidé ìjẹta àbáná sátidé wọ́n ti wọ́ bẹ̀ wọ́n ti sèṣin bẹ̀ kí á ní ìsìnkúnútù tí wà bẹ̀rẹ̀ bá gbogbo ayé tí ń sìnkúnútù ọkọ̀ tó ṣe wáyé ọlọ́mọdé bá tó bá àti yẹpẹrẹ pátápátá mùsùlùmí ti yẹ̀yẹ́ pátápátá àti tí yẹ̀yẹ́ kò sí lẹ́yìn ẹ̀mọ́ kí á sì gba kúndùsù bẹ́yẹn náà kí á gbà bẹ́yẹn náà wọn Saudi wà gbogbo Kuwait wà gbogbo Emirates wà gbogbo àwọn Egypt wà ibo gbogbo lọ́sọ̀ ayé wà gbogbo mùsùlùmí wà bí wọn bá ṣáájú àwọn olè tẹ̀lé wọn báwọn bá ṣáájú àlè tẹ̀lé wọn àwọn náà sì ń jẹ́ àsọ̀rọ̀ owó àtẹ̀kọ̀ yìí nísìn alábìlẹ̀ ti sọ orí láti bọ̀ táyé ń padà ń bọ̀ wá bọ̀ tẹ́ kó ṣùà tẹ̀ ní wúlò ẹ wàá dàbí àrọ́tí àgbàrá sáà dàbẹ́ nísìnyí kí á sì gba kúrúsù pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá dá padà irú sẹ́la níbi kùnúùt èèyàn ká kùnúùt ń dànù wá sílẹ̀ ni àwọn apá kan màlìkí àyẹ̀ máa ń kà lẹ́yìn àwọn àṣùbà naam aleykum salaam ẹni tí mo pè lọ́nà ló yẹ aleykum salaam.
kò yé mi ìbéèrè yẹn ò yé mi. ìmáàmù ka sura kan lọ. ó ní kí mọ́mọ́ ká fún aláwọ̀ àdúgbò ìgbà láwọ̀ àdúgbò àwọn méjì náà láṣìṣe tí mọ́mọ́ bá ti ntí afẹ́fẹ́ mọ́mọ́ náà ní kọ́ka ááyà àbí súra ọ̀dà tọ́ba ti há tí ò níbi tí ó lọ mọ́ kórùkù ọ̀dà kó ṣe kí ni kórùkù tó ló ti ṣe tí wọ́n fẹ́ kó ṣe ó ti ka ááyà ó lè ti ka súra ibi tí pàrẹ́ ká mọ́ tó kà mọ́ ibi tọ́rọ̀ ọlọ́run dénú kó ṣe kí ni kórùkù mọ̀nà kórùkù kì í sọ̀rọ̀ yẹn ní kọ́ ka tọ́fẹ́ kàtà kì í sọ̀rọ̀ yẹn fún kọ́ kàtà kì í dẹ̀ ti tìjú ni kó ṣe mistake kì í ṣe tìjú ìyẹn ṣe mistake ò sínú tìjú kankan ẹ̀kọ́ ìyẹn ṣe mistake normal ni ọmọ ìyẹn ṣe mistake náà ni náà. ẹ má bínú pé sọ. Sifati àbí sura ìjọba ti mo ní wọlé ayatan kọ́dà kí yọ ká ayà kan ajiza àti o ti wọlé mo ti sọ lẹ́ẹ̀kan náà bí kọ́dà kí yọ ká ayà kan sẹ́ẹ̀ máa pẹ́ ni tí o ti ẹ̀ka fati rárá tọ́ka ìmáàmù márùkù oníraka abẹ́ẹ̀kọ́ ni ẹnu ìdá yìí náà bá kábọ̀ irú àwọn ìmáàmù tí a wá ká àwọn kan náà kọ́lẹ́ kẹ́ máa kírun lẹ́yìn wọn o máa kírun lẹ́yìn wọn. Wassalamu warahmatullah. Naam. Mo ní ma ń padà bọ̀ lórí inshallah ń padà bọ̀ lórí inshallah. Naam, afẹ́ bọ́ sí mọ́sálásí náà àbá ìwọ kọ́ ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan àtisọ́kò tó dé oléètì ni so ti gbọ́ ẹ̀nà jẹ́lùmí náà béèrè ẹ bá ń gbà béèrè àwọn obìnrin lókè náà alaikum salaam ayé ọkùnrin. èèyàn wọ̀ ọ́n ìmáàmù tí ń ka súrà lọ́wọ́ abẹ́ẹ̀kọ́ èèyàn wá jọ ìrun yẹn ẹni tó jọ ìrun yẹn afẹ́kọ́ ka fátíà ibi tó wá ká ẹni bá fi lọ rùkú kọ́ máa lọ sí rùkú kọ́dà kó sáyà kan ó ti tán torí pé ẹni tí ọ̀ka fátíà náà tó bá ti bá ìmáàmù ní rùkú náà òun náà ní ọ̀ràn ó ní rákà ní sókèlè ẹ bá ń ka béèrè àwọn obìnrin ó ti wà nílẹ̀. afẹ́ bọ́ sí mọ́sálà mi ọ̀fẹ́ bọ́ sọ̀rọ̀ rùkú ọ̀rọ̀ tó wọn la fẹ́ bọ́ sí ọ̀rọ̀ rùkú náà. Aleykum salaam. a ti sàlàyé lérò bisimilahi arrahman arrahim kọjá sọ̀rọ̀ kọjá ìtọ́ dájú ní káka a'udhu billahi minash shaitanir rajim bismillah òun ló dájú ìmáàmù tí ọba ka kọ̀ọ̀bàrún rẹ̀ jẹ́ ládàá rẹ̀ ló fò wọ́n dàrú na fasalatuhu sahiha ìwọ̀n ní àlàáfíà náà. gbólóhùn yẹn ikhtalafa fihi al-ulama kò sí ẹ̀rí kankan tọ́sọ pé tá a bá ká Al-Qur'ani tán ká sọ pé sadaqallahul azim ìta nàbì máa wí ní hasbuk ó tó tá nàbì máa wí nù hasbuk ó tó ẹnì kankan ọ̀ka Al-Qur'ani fún nàbì kan náà kí wọ́n ká lọ́ka pé sadaqallahul azim àmọ́ gbólóhùn sadaqallah ń bẹ nínú Al-Qur'ani. صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا
wọ́n ní ká wá sọ lórí ìrun sí bídíà ni àbí bídíà kọ́. Ọ̀gọ̀rọ̀ àwọn afáàsì lọ síbi pé bídíà ni. Ọ̀gọ̀rọ̀ àwọn afáàsì lọ síbi pé bídíà ni torí pé wọ́n ti ń káfá lákàyà nẹ́bí. Kùránì sì ní ìbáàdà ni ẹ̀sìn ni. Ntí ọ̀wọ́ bẹ ń jẹ́ òǹkọ̀ yẹ kọ́ wọ́ bẹ ní làwọn kan fi ní sadaqallahu al-azim bídíà ni. Níta nàbí máa wí ni pé hasbuk àbí káwọn sàbí ká tí wọ́n kàtà kán ìsìnkí ni kí a dákẹ́ náà. Àmọ́ kì í ṣe bídíà dá àwọn àpá àwọn yẹn ń kébèrè o. Àwọn kan sì ń bẹ tí wọ́n sì ní kò sí láì fi ń bẹ̀ pé wọ́n kà sọ pé Ọlọ́run sọ̀rọ̀ gidi Ọlọ́run sọ. Ìbéèrè àwọn obìnrin ti tán ẹjẹ́ akéwú díẹ̀ sí. Àbá yóò ti béèrè àbá yẹn ló kù. Ẹ lọ fún tíátàrà náà. Ẹni tí ó ṣe mẹ́ṣọ́mẹ́ntì àwọn afa yóò jẹ́ afa. Ẹni tí ó sọ pé ẹnìkan máa kéwú ká ẹnìkan máa ká kéwú yéwu náà ọ̀rọ̀ rẹ̀ ò sí gbà. Torí nítorí ó fi ṣèdájọ́ kèétí sí lára rẹ̀ òun ni kò jẹ́ afa òní mímọ́. Àwọn tí wọ́n ń ka nǹkan bó yé wọn jù ọ́ lọ bí ò yé wọn jù ọ́ lọ àwa ò mọ̀. Wọ́n ò sì ní irinṣẹ́ la tó fi lè dájọ́ lé wọn ní orí. Ẹni tó bá ní irinṣẹ́ adájọ́ kò sí kò dáa kẹ́ kírun lẹ́yìn ìmáàmù tí ọmọ kéwú ká ti ń ka láhàní. Ẹni tí wàá sọ pé láhàní ni yóò jẹ́ àfa o kí ẹ ti pẹ́ níbo ìjọba kàdájọ́ pé ìmáàmù mi ọmọ kéwú ká mọ̀ ó lè jẹ́ pé ẹni tí ń ka ìwọ ni òye ó lè ka dáa kọ́mọ yé wọ. So irú àkọ́dà bí yẹn wá jẹ́ àfa dáadáa tí ọba máa pa kàrà art wọn kà kéwú gan tí ó máa wò pé ṣe ń tọ́wà ń bẹ̀ ni òun ni òsè kíni ní òye ọ̀rọ̀ kẹ́rà alágbára gan kì í ṣe ń tẹ́ni bọ̀dí ká gbọ́dọ̀ bẹ́lù. Ní Madina wọ́n di ilé dá kulliyatul Qur'anil Karim, wọ́n di ilé dá dìpátímẹ́ǹtì kalẹ̀ fún Kùránì nìkan tí wọ́n ń wọbẹ̀ tí wọ́n ń yẹjú Kùránì tí wọ́n ń ṣe BA tí wọ́n ń ṣe MA tí wọ́n ń ṣe PhD lérí Kùránì sóò lẹ́nu bá wà jáde bó ti fẹ́. Ṣé tí wọ́n lè kójọ síbẹ̀ information àti màlúmọ́ àti àwọn ọmọ tí wọ́n kójọ síbẹ̀ tí wọ́n fi ń ṣe master degree ṣe PhD sáwádà ni. Ẹnìkan ọ̀kan lè bẹ́ sínú mẹ̀sìn báwọn. Àmẹ́ńtọ́ bá kílíà sí pé ìmáàmù wọ ọmọ tí ń kà kò sì máa kéwúké ń sì ń dàrún rú kẹ irun jama bẹ̀rún tẹ kí tẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀ nírun. Kẹ kí ní jama ìjẹ́ jama wò túmọ̀ pẹ́ nírun torí èyí ṣe jama lérí rọ́kù ní jama. Èyí sì jama lérí tọ́lọ́wọ̀ ní gbà kò ní jama kí àkókò wá dànù ẹ̀kí lálàáfíà àjòkó kí jama tí ò ní lọ. Ibi tó bá ti kílí àtẹni tó máa ti ń ṣe ni kì í ṣe pé níbo ni ó kà dájọ́ lé yẹn lérí o bó ti jẹ́ nu. Bàbá àdínì. Àwọn súrà kan bẹ́ẹ̀ ní Quran ẹgbẹ́ kan àwọn ìmọ̀ nǹkan bá kà iṣẹ́ ti mẹ́ta àlẹ́ ìwà tó ṣẹlẹ̀ àwọn màmá pé sẹ́lẹ̀ ní àjọ sábà. Bídíà lè yí òun kódà bídíà ni kódà náà ẹ ní jẹ́ abọ́ síbò mi bọ̀rọ̀ bísímìlá. Àmín. Ẹ̀yin gbọ́ yín dáadáa. Ẹ ti àwọn èèyàn mọ́lẹ̀ kọjá. Tẹ́ẹ̀fì jọ́yìn máa kò sí láìsí kẹ́ẹ́dọ́lẹ́gbẹ̀ẹ́ máa.
ọ̀tún lẹ́sì bẹ̀rẹ̀ lọ ẹ̀yẹ bẹ̀rẹ̀ kí ó afẹ́ bọ́ sí ibòmí níta afẹ́ ké nísìn ní bóòlà tí rúkú kí là ń pè ní rúkú bóòlà sì tí rúkú lórí irun òun ni kí ó tọ́ka nísìn náà. فإذا فرغ من القراءة سكت سكتة لطيفة بمقدار ما يرتد إليه نفسه bẹ́ẹ̀ bá ti ka ìtọ́fẹ́ kà kan sẹ́wọ̀n kí wọ́n sọ́lẹ̀ kan pé súnà ní kéèyàn ka súrà kan kó sí kí ni kọ̀dàkẹ́tì fátíà ni wọ́n dìbẹ́tì kẹ́yìn súrà kọfẹsẹ̀ nílẹ̀ tí ìmọ̀ bá ti ka súrà kan yóò dákẹ́ ní dídákẹ́ tó lè fi mí tọ́ka ó fi balẹ̀ ó dákẹ́ tó fi balance tọ́ba wa dákẹ́ bẹ́ẹ̀ náà. ثم يرفع يديه على الوجوه المتقدمة في تكبيرة الإحرام. sẹ́ẹ̀mà pé ọwọ́ rẹ̀ wà lórí ọwọ́ báyọ̀ wà lórí gbáyà abẹ́ẹ̀kọ́ tó fi ka fatia tó fi ka súrà ìgbà tó ka súrà tán aláàfẹ́ kọ́ dákẹ́ díẹ̀ kó sinmi kí gbogbo ọkàn rẹ̀ ó fi ṣe kí ni kó fi balance tọ́ba wa balance tẹ́ bẹ́ẹ̀ yóò wá dánwọ́ padà sókè báyìí gẹ́gẹ́ bá a ti ní kọ́gbọ́n yẹ sókè nígbà tó fẹ́ ṣe takbiratu al-ihram bóyá bíi èjìká bóyá bíi etí sẹ́ẹ̀tì pẹ́ mi yé bẹ́ẹ̀ náà. yóò wá sọ pé Allahu akbar sẹ́yìn kó ti ka súrà tán ó fẹ́ máa lọ síbo sírùkù yóò dẹ́wọ́ padà sókè báyìí pé Allahu akbar kó tó máa lọ sírùkù sẹ́ẹ̀dì gbólóhùn Allahu akbar tó ṣe ń bẹ̀ yẹn wájibù ni kí ni mo pè é tí takbiratu al-ihram kí ni tiẹ̀ rukinu ni ibi takbiratu al-ihram tó pèsè ọsọ kẹfà yìí kí ló ń rukinu aláàpá tó sẹ́mẹ̀ náà kí ló ń ibi tó fẹ́ lọ rùkú yìí ọwọ́ tó gbé sókè mbẹ́ kí ló ń aláàpá yẹn náà kí ló ń. ثم يقع بقدر ما تستقر مفاصله ويأخذ كل عضو مأخذه وهذا ثم يرقى yóò wá lọ sí rúkú tá a ní kó ṣe yẹn yóò dé rúkú yẹn yóò fara balẹ̀ síbẹ̀ tí gbogbo eríkèéríkèé kọ̀ọ̀kan padà sáyé rẹ̀ tí ó rí bó ti yẹ kó rí kó wá rúkú bẹ́ẹ̀ yẹn kó wà lórí rúkú bẹ́ẹ̀ yẹn rúkínù ni tí ó bá rúkú tí ò ní rákà tó kí. a wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ tá a sọ yìí yóò kílíà kí ni túmọ̀ kéríkéríkè padà sí àyè ẹ̀ kí la gbàlérò pẹ̀lú ẹ̀ kí la gbàlérò gẹ́gẹ́ pẹ̀lú gbólóhùn tá a ń pè ní àrùkọ́ kẹ́yìn àrùkù lórí irun ayáwá bá ń ka kayfiyatu ruku'i. kayfiyatu ruku'i. báwo ni àti rùkù dáni lágbájá rùkù lórí irun bóòlù àti rùkù. wa yada'u yadayhi ala rukbatayhi wa yumakkinuhuma min rukbatayhi wa yufarriju bayna asabi'ihi كأنه قابض على ركبتيه وهذا كله واجب. ẹni tí ó rùkù tọ́ba ti gbé wọn kò lókè báyìí ọwọ́ rẹ̀ méjèèjì ń lọ bí orúnkún rẹ̀ tọ́wọ́ yẹn bá wá débi orúnkún yóò wá la ìka báyìí ìyẹn máa ń la ìka báyìí níbi orúnkún sẹ́yìn pé gbàdúrà ìdàkẹ́ bá ń sọ apákọ̀ báyìí ni tọ́ba ti dé orúnkún kílẹ̀ ṣe ẹ̀ la ìka yẹn tẹ́ bá wá là yóò wá dàbí ẹni pé ẹ fọwọ́ di oríkún mú ẹ di oríkún mú báyìí bẹ́ẹ̀ ni ó rí wàhálà kulluhu wajib gbogbo ń tà sọ yìí wájibù ni afáàyí lọ sí kan orí síbí wọn náà lọ sí ń jò ní ẹ̀yà lọ sí. ṣé ti bí káwọn ọkùnrin orí ọwọ́ akọ́sẹ́rẹ́ sẹ́gbọ̀rọ̀ àwọn obìnrin náà orí ọlọ́kẹ́. ọ̀yà parí súrà nísìnyí káwọ́ máyà ọ̀yà parí súrà. wá sinmi díẹ̀ tẹ́gbọ́n sinmi báyìí wáyà dánwó padà sí ibi tó ti gbé ibi tẹ̀gbọ́n tó lè rán bá sẹ́ńjì òní gbólóhùn tẹ̀kíbíìrì ọwọ́ tó gbé sókè tẹ̀kíbíìrì tó ṣe wájibù ní méjèèjì
ẹ ti yẹn ọ̀yà ọ̀ tí ì ṣe dáadáa kọ́ wà lókè bẹ́ẹ̀ ọ̀yà wa lọ sí rúkú ọ̀ ìka yẹn nọ́mà lókè yẹn tó tọrọ la ìka àwọn ilà kan ìyẹn kó wà pọ̀ níbi tẹ̀kíwéra ni ọ̀yà wa lọ sí rúkú nísìn ọ̀yà lọ rúkú mọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ wọn wò. Sẹ́ni tó ń bá ìgbà yẹn, sẹ́ni tó bá yẹn wọ̀ nílẹ̀, ìgbà tó wọlé wọ̀ nílẹ̀. Tébù mi ọ̀ wá rẹ́kọ̀dù rẹ̀ àwọn obìnrin ọ̀rẹ́ olókè wọn ò rí báwọn abẹ́ ẹ̀ dírí ọ̀yà wọn ni kò dún bí ọ̀yà tó ṣe láti ṣùgbọ́n àná làgbé kàtó ti gbé lẹ́ẹ̀kan sún ọ̀yà wọn sálẹ̀ díẹ̀ ọ̀yà ìyanu sókè. Sẹ́yìn obìnrin lókè. أيا وسلام على المرسلين والحمد لله رب العالمين. سيكا ما داسي sẹ́ẹ̀tìrí ọwọ́ yẹn bí ọwọ́ ti rí rèé dé ẹ bá mọ́ lọ bí rùkú ìka yẹn alà ń gbàdá sí tẹ̀kíbìrì tó bá jẹ́ ikú àti kíni àpapọ̀ àti kíni bí orúkún àwọ̀ àti di orúkún yẹn àti kíni àfi dì í mú náà máa bọ̀ orí ìjòkó padà. Naam. ويمد ظهره نعم ويبسطه حتى لو صب عليه الماء لاستقر وهو واجب. نعم. ولا يخفض رأسه ولا يرفعه ولكن يجعله مساويا لظهره. ẹni tí ó rùkú yóò na ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn ó sì kí ni ẹ̀yìn ọ̀nà yóò dẹ̀ yọ tẹ́ débi pé tá a bá dami sẹ́yìn yẹn kò ní dalẹ̀ ẹ̀yìn wọn nà yọ débi pé tá a bá dami sí omi wọ́n ṣe kí ni kò ní dalẹ̀ yọ balansi kó ṣe bẹ́ẹ̀ wájibù ni kọ̀ wá ní sọ orí kọ́ báyìí bẹ́ẹ̀ sì ni ò ní gbé ókè báyìí yóò jórí rẹ̀ yóò balansi mọ́ ẹ̀yìn rẹ̀ orí yóò balansi mọ́ ẹ̀yìn ibi báyìí kò ibi wà yubayidu mirfaqayhi an jambayhi ibi báyìí kò ní ilẹ̀ mọ́ bí ọwọ́ yẹn ó sì kúrò níbi abíyá mẹ́rìfàkù yìí dáńpé láti bí síbí ni mẹ́rìfàkù kò ní ilẹ̀ mọ́ abíyá yóò sì kúrò lára abíyá wa yaqulu fi ruku'ihi ọ̀yà lọ ṣe tí mo yóò ga tó sọ táàkà lọ rùkú yẹn kọ́ wá pé nísìnyí. sọ́wọ́n ẹ̀ wá lẹ̀ díẹ̀ ẹ̀yà. ṣé wájú ní ń wò níṣẹ́ ni àbísàlẹ̀ ẹ̀jú rẹ̀ lẹ̀ díẹ̀ rẹ̀ díẹ̀ rẹ̀ díẹ̀ rẹ̀ díẹ̀ sí ó kù díẹ̀ bí ó ti wà nìyẹn ẹ rí i pé kò wo kéè kò wo sálẹ̀ ọ̀ papọ̀ mọ́bó mẹ́yìn rẹ̀ ẹ rí i pé tá a bá dami sí ìgbà tá a bá dami sí kíló mi yóò ṣe ẹ rí i pé bíbá yìí ọ̀pá pọ̀ mọ́bí abẹ́ ẹ̀kọ́ ọ̀dẹ̀ máa dá ọ̀pá pọ̀ wáyé sẹ́dí ó dá lóba jẹ́jí ìtí wọ́n ń wí nù bí ètò ìrùkú ni abẹ́ tó bá ti báyìí wọ́n lọ́wọ́ òkú ẹ̀ wò lọ́wọ́ lọ́wọ́ òkú tó ṣe báyìí ẹ̀kọ́ ìjìnlẹ̀ mọ́bí ìjọ nínú kù yóò yọ ìjọba yìí orí rẹ̀ sì ní kò ní máa wò sálẹ̀ bẹ́ẹ̀ ni kò ní máa wo orí yẹn wọ́n bá láti pẹ̀lú ìdí jẹ́rùkú tó pé nínú súnà.
bẹ́ẹ̀ bá wá dé sáwọn obìnrin lókè bẹ́ẹ̀ bá wá dé rùkú bẹ́ẹ̀ yẹn yóò máa wá sọ gbólóhùn subahana rabbiyal azim kí mo ní yóò wí yóò sọ mẹ́ta tàbí kó jù bẹ́ẹ̀ lọ àmọ́ gbogbo tí ọba sọ afẹ́kọ́já sí pé ó ń kà tí ò sí pín ó lè sọ mẹ́ta ó lè sọ márùn-ún ó lè sọ méje ó lè sọ mẹ́sàn-án ó lè sọ mọ́kànlá náà sọ̀rọ̀ rùkú yẹjú taswiyatul arkan kí ni tí ma taswiyatul arkan sẹ́ẹ̀rí ní tí wọ́n gbà lérò pẹ̀lú gbólóhùn taswiyatul arkan kí àwọn arúkínú balance ní tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé gbogbo ń tá a bá pè ní rúkínú bíi rùkú bíi ìdìde láti rùkú padà sókè rúkínú ni bó ti rùkú yìí nísìn rúkínù ló ṣe tó bá ń dé rùkú tó bá padà sókè rúkínù ni tó bá fẹ́rí kalẹ̀ rúkínù ni tó bá ń dé fẹ́rí kalẹ̀ tó bá jòkó rúkínù ni tó bá mẹ́rin lọ fẹ́rí kalẹ̀ kejì rúkínù ni tó bá fẹ́rí dé padà rúkínù ni sẹ́rí gbogbo àwọn táwọn pèlè àrùkánù yẹn kí àsìkò tá a lò ń bi gbogbo ọ̀bára wọn ni wọ́n ń pè ní tẹ́sí ìyàtú àlàkà kásìkò tá a lò bẹ̀ kó ṣe kí ni irú àsìkò tó lò ń rúkú tó bá ń nàró dédé àlàkà kó ṣe kí ni kó lò tọ́wọ́ wá lọ fẹ́rí kalẹ̀ dédé àsìkò tó lò ń fẹ́rí kalẹ̀ ń náà tó lò ń rúkú làwọn tó lò ní tó bá dìde jòkó padà dédé tó lò ń rúkú tó lò ń nàró tó lò ń fẹ́rí kalẹ̀ lọ́dọ́ tó lò níbi tó dìde jòkó níbi ẹ̀ ń pè ń tẹ́sí ìyàtú ìtumọ̀ ẹni pé káwọn àdìkánù yóò ṣe dọ́gbadọ́gba kọ́mọ wá pẹ́ ń rùkú kọ́ wá di fèrè kalẹ̀ kọ́ wá kú ọpẹ́ ń rùkú nínú ló bá yí dé kò sí mi ó tún méjì lọ fèrè kalẹ̀ síréètì ni ó ti da tẹ́sí ìyá sọ̀rọ̀ àtọ́ ṣẹ́gi ni ó ti dàrú sọ̀rọ̀ ń kílíà ọ̀yà wá kà. ومن السنة أن يسوي بين الأركان في الطول Etí agbadero pẹ̀lú taswiyatul arkan òun ni kéèyàn rí pé àsìkò tó wọ́n lò níbi àwọn ń tá a pè ní arkan ó gùn bákan náà irú tó lò ní fèrí kalẹ̀ ní irú tó lò ní rùkú ni kó lò ní irú tó lò rùkú ni kó lò ní ìdílẹ́yìn rùkú irú tó lò rùkú ni kó lò tó bá fèrí kalẹ̀ tó jòkó lẹ̀ ìtàkùn taswiyatul arkan nù. Naam. فيجعل ركوعه iṣẹ́ rùkú rẹ̀ وقيامه ìdìde lẹ́yìn rùkú rẹ̀ tí ó padà sókè وسجوده ìfẹ́rí kalẹ̀ rẹ̀ tí ń lọ tó bá kò nínú ẹ̀rọ tó wà yẹn وجلسته ìjòkó tí ó jòkó láàrin ìfẹ́rí kalẹ̀ méjì níbi rákà kan tẹ̀ rákà kọ̀ọ̀kan ìfẹ́rí kalẹ̀ méjì lọ́wọ́ mẹ́ ṣe mọ̀ pé ìjòkó kan mẹ́ta kọ́ jòkó tó lọ fẹ́rí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìjòkó yẹn náà rúkínù ni ìjòkó tí ó jòkó mẹ́ yẹn afẹ́kọ́já sí pé kọ̀ ibà mìíràn sàwà káwọn àsìkò tí ó lò ń bẹ ọba èèyàn wá ní pẹ́rù kú kọ́ wá dínà ló kọ́ máa tọ́jú ó lò rùkú ó ṣe subhanallah rabbiyal azim bóyá méje ló ṣe yóò wá àsìkò tó ń fi ṣe méje tó wá fi lè nàró padà tó ní rabbana wa lakal hamdu hamdan kathiran tayyiban mubarakan irú àsìkò tó lò rùkú láfẹ́ kó ṣe kí ni láfẹ́ kó ló ń bi nàró tó nàró tọ́ba wa lọ fèrè kalẹ̀ náà irú àsìkò tó lò bì kíní kejì wọn lábẹ́ kó ṣe kíní tọ́ba tó dìde jòkó padà lásìkò lábẹ́ kó ṣe kíní tọ́ba tó lọ fèrè kalẹ̀ kejì lásìkò lábẹ́ kó ṣe kíní kó tó lọ lè múra kalẹ̀ kejì èyí ò ní wọn pè ní taswiyatu al-arkan naam. ولا يجوز أن يقرأ القرآن في الركوع ولا في السجود. ọba mu kò gbọdọ̀ ṣẹlẹ̀ àìsí ká máa ka Kùránì ní rùkú kódà kama ka Kùránì bí fèrè kalẹ̀ kọba súnà mu èyí ka Kùránì ń rúkú èyí ka Kùránì ní ìfèrè kalẹ̀ èyí tá àwọn ń rúkú rẹ kíni subahana rabbiya al-azim subahana rabbiya al-azim làwọn ń rúkú Kùránì sí ń bẹ̀ o èyí máa ké kúrò aláwọ̀ bẹ̀ o. naam. al-i'tidal min ar-ruku'. a fẹ́ bọ́ sí ìdájọ́ mi ìdájọ́ wo la fẹ́ bọ́ sí nísìnyí al-i'tidalu min ar-ruku'. Tí a bá ṣe rùkú tán báwo la ti ń lọ sí ìpadàsókè apárí rùkú àwa fẹ́ kó rùkú àwa fẹ́ padà sí ìnàró padà òun là ń pè ní al-i'tidalu
fi rúkọ ìkó rúkú lọ balance lẹ́yìn nàró padà náà.